amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa kí yín káàkiri níbikíbi tí ẹ ti ń wò wá ẹ̀yin olólùfẹ́ wa káàkiri a kí yín ẹ̀yin tí Èkó lé lórí StarTimes wá bí a kí yín nìbàdàn lé Olúyọ̀lé lọ́yọ̀ọ́ torí a máa dọ̀yọ̀ léni bàbá táwa pẹ̀lú léni àwọn tọ̀yọ̀ gangan nìyẹn ẹ̀yin tí lọ́rẹ́ àǹfọ̀njá gbámọ́lé ṣàbí Àkúrẹ́ káàkiri a kí yín ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára ẹ̀yin tí ìlú Amẹ́ríkà mọ́ Canada mọ́ Europe káàkiri náà tẹ́ ń kàn sí wa tẹ́ ní bá ṣe ń gbọ́ wọn àgbààgbà wa wáyé ẹ̀yin pé ẹ̀ ń gbádùn ẹ̀ gidigidi ẹ̀yin pé ẹ̀ ń rán wọn nǹkan dìmú ní ìgbésí ayé àwọn bàbá yín a dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń kàn sí wa kò ní bàjẹ́ láéláé Èjìrò yìí là èmi náà mo tún ti dé sí ojú amóhùnmáwòrán yín pẹ̀lú Gbénga Ọmọnìtàn yẹn náà àwọn àgbà náà ni wọ́n kò ní bàjẹ́ láéláé pẹ̀lú Sunday Ayéọba Ìkòdó ọ̀gá la wà lẹ́nìí bàbá wa tẹ́ ti ń béèrè láti ọjọ́ tó ti pẹ́ agbègbè wọn pátápátá ta ti ṣe fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn pọ̀ tá à ń tẹ̀lé kà wọ́n tán lọ́wọ́ àgbààgbà bàbá wa Charles Olúmọ bàbá wa Abija bàbá wa Túbọ̀sún à ń lè kà wọ́n tán mo kí gbogbo yín pátápátá ẹ̀yin tẹ́ ti lọ kọ́lọ́n bá mi fọ̀nùkútà yín sáré fẹ́ rè bàbá wa náà tó jẹ́ pé àwa yìí náà ti bọ̀ wọ́n láti kékeré láti rí bàbá tí ń ṣeré orí ìtàgé láti kékeré pé a ti mọ̀ wọ́n bàbá máa múnú wa dùn pẹ̀lú àwọn òyìnbó wọn mọ́ra wọn bó jẹ́ ọlọ́pàá ni bàbá máa ṣe rẹ́gí ni bó jẹ́ pé lọ́ọ̀yà máa dá bàbá ṣe rẹ́gí náà inú mi dẹ̀ dùn pé ńgbà tá a béèrè wọn náà wọ́n wà láàyè náà bàbá wa Kọ́lá Àjàó Òdì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́ ọláyà bàbá mo kí yín sàn. mo kí yín mo dúpẹ́ o mo kí gbogbo ẹ̀yin ará ilé gbogbo ẹ̀yin olólùfẹ́ ńgbà tí rédíò ńgbà tí tẹlifíṣọ̀n mo kí gbogbo yín o Ọlọ́run á nífẹ̀ẹ́ yín ìfẹ́ lẹni tẹ́ fi ń wò ìfẹ́ lẹni tẹ́ fi ń gbọ́ ìfẹ́ náà ò ní parun gẹ́gẹ́ bí nǹkan tí atọ́kùn olóòtú tí wọ́n sọ Kọ́lá ọmọ Ọláìyá Kọ́lá wọlé Àjàó Òdìmọdé rẹ̀ sà fèníṣẹ́pọ̀ níbi rẹ̀ sàánú wọlé obepo ní yàmọ̀dé láà èmi lòdì ò mẹ́wẹ́ ọmọ òòṣà ọjà ọmọ pàǹsùkú rè sé èmi lọ́mọ ọ̀rẹ́ jàdúwọ́ èpè wọn àjàjọ ògùn èmi lọ́mọ ẹja gbẹ́nu omi dára gbáńdá ọmọ òbódò yọ sìngín Àjàó Òdì èmi lọ́mọ àṣẹ̀ṣẹ̀ yọ ọ̀gẹ̀dẹ̀ bíi mọ́tò àṣẹ̀ṣẹ̀ lórí ọ̀gẹ̀dẹ̀ wá dàgbà tó ń ṣe wé gẹ̀rú nínú oko ká mú dúró bẹ́ẹ̀ ná. bàbá o ẹ ṣeun ẹ jẹ́ ń gbọ́ ilé ẹ̀kọ́ sí i. àdúpẹ́ bàbá ni ẹ̀rí bàbá ṣe gbé wa wọlé bàbá sórí kì í nìyẹn. oríkì mi nìyẹn oríkì mi. ṣé ìyẹn ni pé ṣé torí ẹ̀dákasáré dọ̀yọ̀ ìgbẹ́tì ní gbọ̀ngàn. ìgbẹ́tì ilé ọyẹ́ ìpara ìgbẹ́tì aṣọ náà la fi ń bora. oríkì ilé yín nìyẹn. oríkì ilé mi nìyẹn. bàbá fọwọ́n tó ń wò wá torí àwọn tọ́wọ̀n ìmí náà wà tí ò fi bẹ́ẹ̀ mọ̀ ń pa ìṣe àṣà àtàwọn ìlú wa nǹkan tá a dẹ̀ fi wá bá yín nìyẹn ẹ sọ díẹ̀ ń pa ìlú yín ẹ sọ ń pẹ̀ fún wa níbo gangan ló wà àwọn kí ló wà ń bẹ̀ bí wọ́n bá fẹ́ dé bẹ́ẹ̀ sọ nǹkan tó so mọ́ ìlú Ìgbẹ́tì yẹn kẹ́ fún wa bíi lecture níbi ìṣẹ́jú mi. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè wípé mo wà láàyè lónìí fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi tó fún àwọn nígbà tí rédíò nígbà tí tẹlifíṣọ̀n láti wá béèrè àwọn ìbéèrè wọ̀nyí. ṣe rí ìlú Ìgbẹ́tì òdodo ọ̀rọ̀ ọbẹ̀ tẹ bá sọ̀rọ̀ Ọ̀yọ́ Ìgbẹ́tì gangan ló yẹ ká máa bọ̀. nítorí pé nígbà tí ogun tú Ọ̀yọ́ ilé ogun agánigànná ń pè ńgbà náà gẹ́gẹ́ bí ìtàn tí àwa gbọ́tọ̀ sọ fún wa ogun agánigàn ni wọ́n máa ń pè tó tú Ọ̀yọ́ lé tí àwọn jagunjagun tí wọ́n ń dìfẹ́ǹdì adé Aláàfin àti àwọn olóyè ńgbà náà tí wọ́n ń sá lọ tó ń lọ àwọn jagunjagun Ọ̀yọ́ tí wọ́n fèsì àwọn ogun agánigàn ńgbà náà àwọn ń fẹ́ yìnrìn bọ̀ ogun fèsì wọn wọ́n fẹ́ yìnrìn bọ̀ àwọn Ọ̀yọ́ ń dìfẹ́ǹdì àwọn orí adé àti Aláàfin gbogbo àwọn tí ń lọ níwájú. now wọ́n wá dé àárín kan àwọn ọ̀nà ti jìn o tí adé ti lọ jìnnà ṣùgbọ́n nítorí pé àwọn jagunjagun tí wọ́n sì ń jagun yìí wọ́n dé àárín kan wọ́n á pín sí méjì wọ́n pinra wọn sí méjì. ṣe rí àwọn tó wà apá òsì báyìí àwọn ni wọ́n lọ tẹ Ìgbópẹ̀ ní Ìgbòhodó òdodo ọ̀rọ̀ nìyẹn.
àwọn ni wọ́n tẹ̀bẹ̀ dóńgbà tí wọ́n dé Gbópẹ̀ tí wọn ò rí àwọn ogun yìí mọ́ ni wọ́n tẹ̀dó síbẹ̀. ṣe rí àwọn tọwọ́ ọ̀tún bí tí wọ́n ń bọ̀ àwọn ni ogun ń rí àwọn ni àwọn ogun àwọn ọ̀tá ń rí tí wọ́n ń bọ̀. nígbà tí wọ́n wá dé Ìgbẹ́tì òkè mẹ́rìndínlógún ló wà tó yí ìgbẹ́ tó yíra wọn ká. wọ́n rí i pé òkè kínní àwọn ogun wọn ká wọn mọ́ òkè míì ogun ká wọn mọ́ òkè kẹ́tì. nígbà tí wọ́n dé ibi òkè Ìyámọ̀pó wọ́n rí i pé kò ṣeé gùn torí ó ga jù ó ga kò ṣeé gùn. wọ́n wá gba ọwọ́ apá òsì tí wọ́n gbà yẹn òun ló wà ní apá ibi tí èèyàn lè gbà lọ sí irú Igbópẹ̀ yẹn tí wọ́n ń gbà bọ̀ ó tó bí kìlómítà 4 ni wọ́n á rí i pé òkè yẹn tí wọ́n lè apá òkè yẹn náà ni wọ́n rí i pé ó tẹ́ díẹ̀ níbẹ̀ yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní gun orí òkè yẹn láti bẹ̀ wọ́n gùn lọ wọ́n gbà tí wọ́n gùn dé òkè wọ́n rí i pé orí òkè Ìyámọ̀pó yẹn ó tẹ́ bí ilẹ̀ ẹlẹ̀ ni yẹ̀pẹ̀ wà ń bẹ̀ yanrìn wà ń bẹ̀ níbẹ̀ Ìgbẹ́tì ló ń sọ̀rọ̀ o níbẹ̀ wọ́n ti bá ilá tí gbogbo ẹ̀ ti hù tó so wọ́n bá àwọn ọgbà ńlá láyé àtijọ́ tí gbogbo ẹ̀ so síbẹ̀ lórí òkè yẹn tó ti di pẹrẹsẹ báyìí òkúta náà ni ọbẹ̀ tí Ọlọ́run ṣẹ̀dá ibẹ̀ tó yẹ pé ilẹ̀ tó hu ilá ó hu ẹ̀ẹ́kù ewébẹ̀ kan wà táwọn ń pè ní ẹ̀ẹ́kù àti irú gbogbo ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣá ilá. nígbà tí wọ́n rí i pé níbi tí wọ́n dé yìí wọ́n wá lọ títí síbi ẹnu òkè yẹn láti ẹnu òkè yẹn wọ́n lè rí tó kìlómítà 10 tàbí jù bẹ́ẹ̀ lọ. wọ́n máa rí àwọn ọmọ ogun agánigàn yẹn lọ́ọ̀kan wọ́n bá múra wọn. ìgbà tí wọ́n rí yẹn wọ́n tún wá rí àwọn odò péréte àwọn adágún omi níbẹ̀ yẹn lórí òkè Ìyámọ̀pó Ìgbẹ́tì ló ń sọ̀rọ̀ yìí o lórí òkè Ìyámọ̀pó àwọn adágún omi kéréte wà ń bẹ̀. wọ́n á mú àwọn igbá yẹn wọ́n ń pa páńṣá wọ́n fi ń pa páńṣá Yorùbá ni wọ́n ń pa wọ́n ń kó ẹ̀gúsí inú ẹ̀ ó máa ń gùn báyìí ni ó máa dúdú wọ́n ń kó kúrò wọ́n wá ń kó àwọn ilá wọ́n ń fọ́ ilá yẹn àti ẹ̀ẹ́kù yẹn ó tún yọ̀ ju ilá lọ ewé ẹ̀kù yẹn náà máa ń gùn sọ̀rọ̀ báyìí wọ́n ń kó gbẹ̀ sínú gbá wọ́n á bu omi sí wọ́n kó lọ yí ẹsẹ̀ òkè yẹn ká níwájú ibi òkè yẹn wọ́n tún wá rí àwọn òkúta rìbìtì tí tó ṣe é yí fún bí èèyàn 6 èèyàn 8 tó lè yí wọn lọ sí ẹnu òkè yẹn ṣé wọ́n pé ogun láyé àtijọ́ níwọ̀n bí ọdún 3 ọdún 4 wọ́n sì ń jagun lọ tó bá débì kan wọ́n á sinmi wọ́n lè sinmi oṣù kan wọ́n lè sinmi oṣù 2 kó tó tún gbéra kó tó máa àtáàkì àwọn tí wọ́n tó ń bá jagun lọ. eléyìí ló fún àwọn Ọ̀yọ́ ní àǹfààní lórí òkè yẹn láti ṣe gbogbo ìtú tí wọ́n pa yìí nígbà tí ó yá tó di pé àwọn ogun agánigàn wá ń bọ̀ tó ti rí pé wọ́n ń bọ̀ báyìí tí àwọn Ọ̀yọ́ tó wà lórí òkè yẹn náà tí wọ́n ti rí wọn báyìí tó bẹ̀rẹ̀ sí ní fò sókè wọ́n ń fò sókè àwọn ogun tó ti rí wọn pé àwọn táwọn wá lọ ní lórí òkè yìí àwọn ò mọ ibi tí odò ni wọ́n ń pe ibi tí táwọn Ọ̀yọ́ gbà gòkè odò àwọn ò mọ ọ̀nà lọ́bẹ̀ rírí tí wọ́n rí wọn lórí òkè yẹn wọ́n rò pé òkè yẹn náà ni wọ́n pọ́n débẹ̀. ṣé mọ̀ pé láyé àtijọ́ àwọn agbára kan wà tí àwọn èèyàn máa ń ní tó yẹ pé ẹsẹ̀ lásán báyìí wọ́n ń pè ní ẹ̀mọ́ tó yẹ pé irú ibi tá a wà yìí tó bá fi tẹ̀ báyìí ó máa lọ ní bíi kí n má ṣe ìbò kíní spider kíní kan tó máa ń sọ tó máa ń ṣe yẹn ó wà bẹ́ẹ̀ láyé àtijọ́ bí àwọn ogun yẹn bó ṣe ń fi kíní ẹ̀mọ́ yẹn tó ń gun òkè yẹn bọ̀ tó ń gòkè yẹn bọ̀ àwọn Ọ̀yọ́ tó ti wà níbẹ̀ wọ́n wá da ẹ̀kù ewédú ilá yẹn omi yẹn wọ́n á dà sí ẹsẹ̀ òkè yẹn ń dà ìyẹn á máa yọ bọ́ńlẹ̀ jọ̀rọ̀ tí wọ́n bá tí àwọn ogun agánigàn tó bá tẹ̀ báyìí wọn bí oògùn ọ̀hún dà wọn bí oògùn kò tí ì sí oògùn náà láyé yìí orílẹ̀ ní pọ̀ wọ́n tó wá ń yí àwọn òkúta yẹn lù wọ́n bí àwọn Ọ̀yọ́ jagunjagun Ọ̀yọ́ tó tẹ̀ sórí òkè yẹn bọ́ ṣe ṣẹ́gun ogun agánigàn nìyẹn fún Ọ̀yọ́ láti ní adé lọ́yọ̀ tẹ Ọ̀yọ́ Aláàfin tá a wà lẹ́ni Ọ̀yọ́ Àtìbà àwọn Ọ̀yọ́ tó tẹ̀ tó wà ní Ìgbẹ́tì àwọn ni wọ́n ṣẹ́gun yẹn fún wọn
now nígbà tó di pé egberegbe torí lórí òkè yẹn wọ́n ń rí àwọn ẹranko pa bí ọ̀yà bí ikún nǹkan gbogbo wọ́n rí pa then ìgbín ìpèrè nǹkan wà tó máa ń rí pa ńgbà náà wọ́n rí jẹ àwọn lẹ́bẹ̀ ó kú jẹ́ ohun tó jẹ́ ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tó hu irúgbìn dáadáa tó ń rí jẹ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń bọ̀ jẹ́ pé jagunjagun ni wọ́n ọlọ́dẹ ni wọ́n àgbẹ̀ ni wọ́n ṣe wọ́n ń sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ ní kọ̀ọ̀kan wọ́n máa ń sọ̀kalẹ̀ lọ́ọ̀lẹ̀ so ibi tí wọ́n kọ́ sọ̀kalẹ̀ lọ à ń pè bẹ̀ ní òkè abẹ bẹ̀ tí àwọn tó kọ́kọ́ sọ̀kalẹ̀ lọ bẹ̀ tó ń pẹran tó ń wá sókè tó wá tún gun òkè yẹn wá títí tí ń gbòya wọ́n kọjá sí òkè àgọ́ àdúgbò náà ní gbogbo bẹ̀ jẹ́ ní kúkúrú bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ tí kálukú ń sọ̀kalẹ̀ tí wọ́n ń sọ̀kalẹ̀ tó bẹ̀rẹ̀ sí tún ní dáko ní ìsàlẹ̀ ẹlẹ̀ bí ìlú Ìgbẹ́tì ṣe dúró nìyí bí Ìgbẹ́tì ṣe dúró nìyí tó a fi di wípé kálukú wá mú ilẹ̀ tiẹ̀ kálukú mú ilẹ̀ tiẹ̀ kálukú ń jẹ baálẹ̀ kálukú ń jẹ olóyè sí baálẹ̀ sádùúgbò tiẹ̀. àgbà onítàn lórílẹ̀. àṣẹ. àṣẹ bàbá mi èyí tí bàbá fún wa yẹ exclusive ni irú ẹnu bàbá yìí náà láti wọn náà sí náà wọn àgbààgbà wa ó ṣe pàtàkì ẹ má jà fi wọn lẹ̀ nǹkan tó wọn bàbá yìí dì mú wọn ní lọ báyìí o àṣẹ kọ́ tó lọ ẹ jẹ́ ká sì gbà kó wúlò fún wa o àṣẹ èyí tó sọ yìí àwọn tó lè sọ òpọ̀ o kó pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín sà ọpọlọ yóò ní dàrú bàbá mi ní ṣókí bàbá yín àti màmá yín mo fẹ́ mọ̀ wọ́n. bàbá tó bí mi Suleiman Oyinwọlá ọmọ Ọláìyá Àkùnyún òdìmọdé Ìrẹsà ni bàbá tó bí mi. àgbẹ̀ ni wọ́n. bàbá tiwọn tó jẹ́ Ọláìyá Àkùnyún yìí ọlọ́dẹ ni àgbẹ̀ ni Ògún ni wọ́n ń bọ ṣùgbọ́n bàbá tó wá bí mi yìí torí òun ni àkọ́bí obìnrin ni bàbá yẹn kọ́kọ́ bí ìyẹn Ọláìyá yẹn obìnrin ló kọ́kọ́ bí kó tó wá bí Suleiman Oyinwọlá torí ńgbà tó gba ẹ̀sìn ló gba òsúná Suleiman Oyinwọlá òun tiẹ̀ ó dé àárín kan nígbà ogun Second World War ogun àgbáyé kejì ó darapọ̀ mọ́ àwọn jagunjagun ńgbà náà ó lọ sí ogun wọ́n lọ jagun àgbáyé kejì yẹn so gbà tó di pé ogun parí tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní discharge àwọn jagunjagun ẹni tí ò ti nífẹ̀ẹ́ sí àti máa tún ṣiṣẹ́ ogun lọ mọ́ tí wọ́n discharge wọn ló wá padà sílùú Ìgbẹ́tì ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ìyàwó tó wá fẹ́ nítorí nígbà tí wọ́n ti ń jagun lọ yẹn ìgbà yẹn tí wọ́n ti dé Ghana ló ti rí agbègbè kan wọ́n ń pe ibẹ̀ ní Tamale. ogun ló gbé wọn dé Ghana yẹn. bẹ́ẹ̀ ni ogun àgbáyé kejì tí wọ́n jà lọ táwọn ti jagun ló gbé wọn dé ibẹ̀ Tamale yẹn ìyẹn ó jẹ́ òun ni capital Northern Region ní Ghana ó dàbí Kaduna so tí Oyinwọlá ti rí pé bíbà yìí á jẹ́ ibi tí lọ́jọ́ iwájú o òun máa wá ṣòwò bíbà so ńgbà tó di pé ó fẹ́ yàwó tó di pé ìyàwó ẹ̀ bímọ tó ti tọmọ ti ń ṣe òun ti tẹ̀síwájú lọ sí Ghana ó ti lọ múlẹ̀ síbẹ̀ so ìyàwó tó fẹ́ ọmọ tó máa bí àkọ́bí ọmọ tó bí òun ló jókòó yìí so ńgbà tí ó di pé ọmọ pé ọmọ ọdún mẹ́ta ìyàwó rí pé ọmọ ti tó wọ́n láyé ìgbà tiwa a ṣe lọ pàápàá a ṣe lè lójú àgbà a bá ṣe tán a tún padà wá tún wá mú yàn a tún mú pẹ̀lú ọmọ ọdún mẹ́ta. ọmọ ọdún kan agídí màá lọmọ ọdún kan fi mú. láyé ìgbà ni kó tó di pé ọmọ ó jánu lẹ́nu ọmú bí wọ́n ṣe máa ń sọ ó lọ bá ọkọ ẹ̀ ní Tamale ní Ghana ó wá fi èmi Akọ́láwọlé sílẹ̀ fún ìyá tó bí bàbá mi ìyá tó bí bàbá mi yìí bàbá tiẹ̀ ọmọ Òkè Àgọ́ tí mo sọ pé ńgbà tí wọ́n ń sọ̀kalẹ̀ lé orí òkè àwọn tó kọ́ tẹ̀dó sí Òkè Àgọ́ ni so ló fi mí lẹ̀ fún ìyá yẹn ló wá tọ́ mi títí tí mo fi pé bí ọmọ ọdún torí mo pé ọmọ ọdún mẹ́sàn-án kí n tó bẹ̀rẹ̀ school Awólọ́wọ̀ là á fi bẹ̀rẹ̀ ní 1955
mo ti pé ọmọ ọdún 9 gbà náà torí ilé kéwú torí pé nígbà tí Oyínwọlá tó gba ẹ̀sìn ó ti mú ìyá ẹ̀ náà ó ti fọ̀nà ẹ̀sìn mùsùlùmí ìyá ẹ̀ náà kankan so ìyá náà so ilé kéwú ni mò ń lọ títí kó tó di pé olóyè olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó dá school ọ̀fẹ́ lẹ̀ ní 1955 tí àwa fi bẹ̀rẹ̀ nílé nígbẹ́tì gbà tó dẹ̀ di pé ìyá náà jẹ́ pé ní 1958 mo wà lọ́dọ̀ àwọn àbúrò àbá nǹkan ni mò ń gbé ńgbà náà kó tó di pé ńgbà tó di 1960 tá a ṣe common entrance after tá a gba independent tí Nàìjíríà gba independent tán àjọ gba independent Nàìjíríà ní 1960 ni so gbà tó di pé a gba independent tán tó di pé ẹ̀yìn yẹn la ṣe common entrance ní December ní end of the year ní ayé ìgbà yẹn ní Nàìjíríà which was first term ló jẹ́ ní Ghana láyé tí Kwame Nkrumah nígbà yẹn so gbà tá a ṣe common entrance tán ni bàbá ní kí n wá ṣe holiday ní Tamale ní Ghana láì mọ̀ wípé wọ́n fọgbọ́n tàn mí pé kí n wá continue education mi ní Ghana ni káfọ́ láìpẹ́ lóòótọ́ mo ṣe dé Ghana wọ́n mú mi lọ sí Ministry of Education ní Bagabaga ni wọ́n ń pe orúkọ àdúgbò yẹn ní Tamale. bàbá fún àwọn ará Ghana tó bá tẹ̀ ń wò yẹn bá mi kí wọn tó ti ń gbọ́ Tamale ó ti ń gbọ́ Ghana. ẹ má bínú torí Ọlọ́run mi gbọ́ mọ́ dáadáa Naatuma Naatijeresi Naatuma Dagbani bí àwọn Haúsá lẹ ṣe máa ń torí ṣe rí culture àwọn Dagbani àti Haúsá northern keniwọ̀n yẹn àti Nàìjíríà àti Ghana àti gbogbo wọn culture wọn papọ̀ Naatuma Naatijeresi. ẹ wá débẹ̀ lẹ bẹ̀rẹ̀ school gbà. so mo á bẹ̀rẹ̀ secondary school níbẹ̀ láyé Kwame Nkrumah tó bá ti wọ school even láti kékeré ni o gbọ́dọ̀ join society kan yálà Red Cross Farmers Brigade Young Pioneer lèmi join nígbà tí mo wọ school lọ́hùn Young Pioneer ní a ní full military training except ìbọn yínyìn nìkan ni ò sí but gbogbo training tí wọ́n ń ṣe táwọn sójà ń ṣe ni Young Pioneer ń ṣe ìmúra wa gan bíi ti sójà ni nígbà náà so yàtọ̀ sí pé ń gbé ìbọn nìkan. kì í gbé ìbọn gbogbo training tí. ṣé èèyàn lè dára láti ibẹ̀ èèyàn lè darapọ̀ mọ́ military ní. dáadáa òun ló easy jù pàápàá nítorí pé àwọn sójà gan wọ́n respect Young Pioneer ní Ghana láyé ìgbà yẹn láyé Osagyefo Dr. Kwame Nkrumah. In fact a ní slogan àmì ṣe pledge ní kí n pè ní ìyẹn Young Pioneer bá a ṣe máa ń greeting ni pé I sincerely promise to live by the ideas of Osagyefo Dr. Kwame Nkrumah, founder of the state of Ghana, initiator of African personality, to safeguard by all means possible the independent, sovereignty and territorial integrity of the state of Ghana from internal and external aggression. For these are the noble aims of Ghana Young Pioneer, to be the guard of workers, farmers, cooperators and all the other sections of our community. ẹ jẹ́ kí n mú dóńbẹ̀ torí àsìkò so bá a ṣe ń pledge ni. ọ̀rọ̀ Ghana go farmers traders ẹ máa ń pè bí ọmọ Ghana. ṣe rí once a soldier always a soldier kíní tonation yìí ò lè tètè kúrò lẹ́nu bó dẹ̀ jẹ́ pé ńgbà tí mo dé àti ìdébẹ̀ nígbà mo dé ọ̀dọ̀ ọ̀gá mi bàbá mi kan. má tẹ́ pa sí mọ̀ bàbá kí ló tẹ̀ wá darapọ̀ mọ́ military torí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn gbádùn ẹ̀ gan kí ló tẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ military yẹn. ẹ ṣeun lákọ̀ọ́kọ́ ná ẹ jẹ́ mú báyìí ṣe rí ní ó dé àárín kan gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ tó bá ti ní common entrance I mean WAEC ní Ghana tẹ́ bá ti ń ṣe promotional exam àsìkò yẹn gan náà ni àwọn tó ń ṣe school set náà máa ṣe WAEC ní Ghana so tó bá di pé àwọn school bá máa wọlé gbogbo iná lè máa jọ lọ sí school padà so ẹ̀yin tẹ́ ẹ ṣe WAEC yẹn ẹ lọ wo roster ni school tó bá máa post ẹ sí so compulsory teaching
nígbà yẹn ní Ghana tí Ọ̀sájẹ́fò Dr. Kwame Nkrumah tó fi lélẹ̀ ọdún méjì ló máa fi teach máa fi ṣiṣẹ́ teacher. 1960 lẹ́ ń sọ yìí. Yes ọdún méjì ló máa fi ṣiṣẹ́ teacher. tí o bá parí ọdún méjì yẹn tó bá fẹ́ further education tó bá fẹ́ tẹ̀síwájú you are free to wọ́n san salary o people teachers tó bá fẹ́ tẹ̀síwájú wà á tẹ̀síwájú tó bá fẹ́ lọ máa kọ́ṣẹ́ mi wà á lọ kọ́ṣẹ́ tó bá fẹ́ lọ ṣe nǹkan mi wà á lọ ṣe nǹkan tó bá tún wá nífẹ̀ẹ́ sí wípé o sì tún fẹ́ ṣe iṣẹ́ teacher yẹn sí extra 2 years so 4 years yẹn lèmi ṣe. láàrin méjì ẹ̀ ni àwọn Ògúndé olóògbé Hubert Adédèjì Ògúndé ni wọ́n wá sí Tamale lọ́dọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti máa ń wá sí Ghana tó bá ti ṣeré ní Accra wọ́n á lọ sí Koforidua láti Koforidua wọ́n á lọ sí Kumasi láti Kumasi wọ́n á kọjá sí Secondary Takoradi yẹn láti bẹ̀ wọ́n á kọjá sí Abidjan from Abidjan wọ́n á padà sí Nàìjíríà. wọ́n á sọ fún wọn lọ́dún yẹn pé àwọn Yorùbá pọ̀ ní Tamale ní Northern Region so ọdún tí wọ́n máa wá yẹn ẹni tó wá tó ṣe erékì fún wọn tó wá wọlé fún wọn tó kó pósà wá ilé kẹta sílé bàbá tèmi ni wọ́n rí lé fún wọn tí wọ́n máa dé sí. nígbà tó ti lẹ pósítà tí gbogbo ọmọ Yorùbá ti rí pósítà pé Ògúndé ń bọ̀ wá ṣeré orí stage ni kò tí ì sí fíìmù Yorùbá ńgbà náà pé everybody ti ń múra lẹ̀ tèmi tó wá rí i pé ilé sílé la wà ọjọ́ tí wọ́n dé lẹ̀ báyìí èmi ti dé láti school mò ń teach ní gbogbo gbà yẹn mo ti dé láti school pé mo ti lọ kí wọn gbogbo àwọn àbúrò mi mo ti fi wọ́n hàn wọ́n mo ti fi family mọ̀ wọ́n ti mọ̀ wá ńgbà tó di ọjọ́ kejì tó máa bẹ̀rẹ̀ eré ọjọ́ kejì tó máa lọ ṣe announcement pé àwọn ti dé o mo wá jókòó síwájú mọ́tò wọn lọ́rì yẹn mò ń fi ọ̀nà hàn wọ́n torí ìlú tí wọn ò dé rí mò ń fọ̀nà hàn wọ́n kó má bàa gba one way kó má bàa gba ibi tí kò tó bá wà nítorí èmi mọ ọmọ ògbóró lèmi ṣàṣàlẹ̀ tó mọ̀ mí lọ́mọ Yorùbá ń gbà yẹn dàgbálẹ̀ tí mo wá gbàgbé yìí ń gbà yẹn ó flow torí láti 1970 rí pé so mo fọ̀nà hàn ńgbà tó dẹ̀ di lọ́wọ́ alẹ́ èmi náà jókòó sínú hall mo wòran àtàwọn àbúrò mi kan àwòrán lọ́fẹ̀ẹ́ ni. jọ́ kejì bẹ́ẹ̀ jọ́ kẹta bẹ́ẹ̀ ọjọ́ márùn-ún náà fi ṣe eré ṣe rí ohun tó kọ́kọ́ fà mí sọ́dọ̀ Ògúndé ijó lẹ́yìn yẹn ló wá pẹ̀lú drama tó wá ń ṣe bó ṣe tún ń ṣe drama yẹn tó ti ń ṣe eré yẹn. orin yẹn lèmi ẹ gbọ́dọ̀ kọ wọn ni wọn fún mi. màá rán èyí tí n bá rántí bẹ́ẹ̀ máa kọ so gbogbo yẹn ló fà mí ọdún kejì tí wọ́n tún wá mo sọ fún wọn mo ní dákun mo ní mo fẹ́ darapọ̀ mọ́ yín èmi náà nífẹ̀ẹ́ sí late Adéṣẹwà ó dùn mí pé mi ì bá ya yẹn gbà tèmi dé ìyàwó Ògúndé ìkan nínú àwọn ìyàwó Ògúndé ni ó jẹ́ nìkan tó yẹ pé òun ni asúmọ́ra jù nínú àwọn ìyàwó Ògúndé nígbà yẹn lọ́dọ̀ ní Ghana lọ́dọ̀ wa tó bá ti wá bẹ́ẹ̀ yẹn òun ló sọ fún mi pé anytime tí bá dé Nàìjíríà tí bá wá Nàìjíríà tí bá sì ní ìfẹ́ sí kí n máa bọ̀ lóòótọ́ kí n má fa ọ̀rọ̀ gùn nígbà tó di 1969 ni wọ́n lé gbogbo àlejò ní Ghana ó nídìí ibẹ̀ ẹ̀kọ́ là ń lọ gbogbo àlejò ni wọ́n lé kì í ṣe Yorùbá nìkan kì í ṣe ọmọ Nàìjíríà nìkan àwọn òyìnbó America everybody ìwé wọ́n lé all aliens must go. ṣóun náà ló wá padà ṣẹlẹ̀ táwọn náà fi ṣe fún wọn padà. ní Nàìjíríà wẹ́wẹ́ so nígbà yẹn gbogbo táìmù yẹn èmi sì ń teach 1969 yẹn ṣẹlẹ̀ èmi sì ń teach ọmọ ìjọba ṣe ní mí so 1970 tí mo parí ọdún mẹ́rin yẹn tí mo dé Nàìjíríà ẹ béèrè wípé kí ní fà tí mi fi join sójà ni ló mú eléyìí wá o ńgbà tí mo padà dé Nàìjíríà ọ̀sẹ̀ kẹta tí mo dé mo kọjá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan uncle mi òun ni RSM Regiment Sergeant Major ní Army Depot Abẹ́òkúta tó máa ń pè ní Alámàlà Army Barracks abẹ́ Alámàlà yẹn Army Depot òun ni méjì ló wà Nàìjíríà ńgbà náà gbogbo táìmù tí ogun Biafra ogun abẹ́lé ṣẹ̀ parí yẹn ti Abẹ́òkúta yẹn àti Jaji ní Kaduna side so ti Abẹ́òkúta yìí ni ẹ̀gbọ́n tèmi uncle mi yẹn jẹ́ RSM so nítorí pé mi ti ẹ jẹ́ kí n tún là yẹn lóye ní school ní secondary school lọ́dọ̀ wa ń gbà yẹn ohun tí àwa kọ́ tá a fi kíni kí n ti pè é tí àwọn ọmọ wa ṣẹ̀ṣẹ̀ lọ ń kọ́ ní university nsìn àwa ti ṣe ní secondary school PHE ni mo ṣe physical and health education
ni mo ṣe ṣe rí physical and health education pẹ̀lú Ghana Young Pioneer ṣe rí pé ó wọnú ara wọn èyí tó fún mi ní edge láti di sójà tí n bá fẹ́ di sójà now nígbà tí mo dé Abẹ́òkúta lọ́dọ̀ wọn yẹn àsìkò yẹn gan ogun ti parí Nàìjíríà àwọn tó ń jẹ́ senior officers àwọn Ọbásanjọ́ wà yìí bàbá Ọbásanjọ́ àwọn Muhammadu Shua Yar'Adua Hassan Katsina gbogbo wọn bẹ́ẹ̀ tó jẹ́ kínní ibẹ̀ ni wọ́n ti wá ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ ní wọn ló wà life báyìí tí wọ́n máa gbọ́ ohun tá à ń sọ yìí ibẹ̀ ni wọ́n ti wá ṣe physical training wọn after the war l'Abẹ́òkúta yẹn mo ṣe pẹ̀lú wọn nìyẹn nítorí pé GOC wọn nígbà tó yẹ pé GOC àti RSM pàdé ni wọn GOC ní any army barracks GOC tí o bá fi ti regiment sergeant major ṣe ó ń ṣe ra ẹ̀ ó máa lọ ṣùgbọ́n nítorí pé àwọn méjèèjì pàdé so GOC yẹn ń like mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tó di pé wọ́n ń ṣe physical training wọn àjọ ń ṣe ni ibi tí mi ò bá wọn lọ ní ibi tí wọ́n ti yìnbọn nìkan ìyẹn ni GOC rí inú ẹ̀ dùn ó fẹ́ dùn kọjá àlà wípé mo gbọ́dọ̀ sign nígbà náà níwájú Olúwa Ọlọ́run Olódùmarè ẹnìkan kú ní Biafra tó jẹ́ pé corporal ni olókùn méjì wọn ò mọlé ẹ̀ wọn ò mọ̀nà ẹ̀ tẹ́ bá rántí nígbà ogun abẹ́lé àwọn tẹ́ bá ti rí pé àwọn sójà tó bá ti rí pé ọmọkùnrin kan lọ ń gbòòrò tó rí pé eléyìí sọ báyìí wọ́n grab wọ́n mú wọn ni láì mọ̀lé láì mọ̀nà ẹ̀ ó de training ọ̀sẹ̀ méjì after ọ̀sẹ̀ méjì ojojú ogun so irú yẹn ló fa ti arákùnrin tá à ń sọ yìí wọn ò mọlé ẹ̀ wọn ò mọ̀nà ẹ̀ but orúkọ wa ńgbà tí Kábíyèsí Olódùmarè orúkọ wa èmi pẹ̀lú ẹ̀ ó papọ̀ fìsíkì wa ó papọ̀ bí GOC ṣe ní òkè kí n kọ̀ wá sign paper tẹ́lẹ̀ nìyẹn wọn ò mọ ilé ẹ̀ wọn ò mọ̀nà ẹ̀ wọn ò mọ so wọn ò àwọn ò believe pé ó ti kú èmi á kàn sign paper máa gbé ẹ̀wù corporal wọ̀ ó dẹ̀ ṣàlàyé fún mi pé in the next 3 months láàrin oṣù mẹ́ta o wípé àwọn kan fẹ́ lọ sí Bathurst bí ṣe Bathurst ni wọ́n pè ní wọ́n fẹ́ lọ fún course 8 weeks ní course yẹn gbà náà pé orúkọ wọ́n ti ń collate orúkọ pé wọ́n á fi orúkọ mi sí torí ó ti rí gbogbo activities mi ní gbogbo time kìíní wọ́n á kàn fi orúkọ mi sí ni màá lọ pé tí n bá ti lè dé báyìí màá di 2nd lieutenant ìràwọ̀ kan gbà 2nd lieutenant láti corporal ṣùgbọ́n Ọlọ́run ò ní kí n nífẹ̀ẹ́ sí sọ́jà àti wọ̀ wọ́n ṣe mo ní kì í ṣe pé mo hate sójà mo ní mo love sójà but mi ní interest láti join ṣe nígbà tí wàhálà wọn pọ̀ mo rántí ilé Ògúndé that was ní November 1970 mo rántí Ògúndé mi ì mọ Èkó rí mi ì mọlé wọn lẹ́kọ̀ọ́ mo ṣe sọ fún ẹ̀gbọ́n mi nìyẹn mi dẹ́kọ̀ rí lẹ́yìn ìgbà tí à ń lọ sí Ghana tá a ti gba Èkó mo ṣe sọ fún ẹ̀gbọ́n mi nìyẹn mo ní mò ń lọ sẹ́kọ̀ọ́ níbo mò ń lọ mo ní mò ń lọ lé Ògúndé kí ló mọ ta ló mọ tó bó ló ṣe fẹ́ dọ̀ mo ṣáà ń lọ ẹ̀gbọ́n mi fún mi ní 2 shillings nígbà náà torí ayé ìgbà tá à ń ná pound shilling and pence ni 2 shillings ó fún mi mo fi tọrọ 3 pence mo fi wọ mọ́tò láti Abẹ́òkúta dé Yaba dé Ìkẹjà láti Abẹ́òkúta tọrọ. irú mọ́tò wo bàbá. mọ́tò èrò níná àwọn mọ́tò face me I face you ni bọ́lẹ̀ kájà ẹ ṣeun mọ́tò tó máa ń pè ní bọ́lẹ̀ kájà tọrọ nù sílẹ̀ méjì mo dé Ìkẹjà bá a ṣe dé Ìkẹjà mo á béèrè pé ẹ dákun lé Ògúndé mò ń lọ Ògúndé eléré nígbà tí máa béèrè lọ́wọ́ ẹnìkíní ẹnìkejì ẹnìkẹta ẹnìkan á sọ fún mi pé kí n wọ mọ́tò Yaba tí n bá ti dé Yaba o pé kí n béèrè lé Ògúndé ayé ìgbà yẹn àwọn luxurious bus báyìí Zapas làwọn bọ́ọ̀sì yẹn. kò tí ì sí dánfó ń gbà yẹn. no dánfó ti ń wà ní kọ̀ọ̀kan but kò tí ì wọ́pọ̀ 1970 Zapas yẹn
kọ́bọ̀kọ́bọ̀ ni kọ́bọ̀ tó lójú yẹn oníhò pé mo ṣe wọ́dé Yaba nìyẹn nígbà mo rí Yaba tí mo tún béèrè dákun ilé Ògúndé mo ń lọ Ògúndé eléré lẹ́nìkan tún ní kí n tún wọ zapaasi míì tó ń lọ sí òyìnbó tí n bá ti dé aláago méjì kí n sọ fún ọ pé màá bọ́lẹ̀ láláago méjì tí bá ti bọ́lẹ̀ kí n béèrè ilé Ògúndé bí mo ṣe bọ́lẹ̀ láláago méjì ẹni àkọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ẹ̀ wípé ẹ dákun ilé Ògúndé eléré ni mo ń lọ ó ní kí n ká lọ òun náà lọ sí ọ̀nà Hughes Avenue yẹn tí wọ́n máa fi yà sí Adégúnwà kó tó dé Noble Street ọ̀nà ọ̀bẹ̀ lòun náà lọ bó ṣe mú mi mọ̀nà nìyẹn kí n cut ọ̀rọ̀ short bá ṣe mo ṣe dé bó ṣe náwó number 3 Noble Street fún mi nìyẹn mo ṣe wọnú ọgbà wọn báyìí Ògúndé ò tiẹ̀ sílé pẹ̀lú àwọn ìyàwó kan mo wọnú ọgbà ẹ káàṣálẹ́ nìyí o ẹ kúrò lẹ́ o ẹ kúrò lẹ́ o ẹ dákun béèrè Mr. Ògúndé ni o ńgbà náà ìyá tó dá mi lóhùn láti inú ilé ìyá yẹn la máa ń pè ní mama shop kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ kọ́lọ́n fọ̀run kẹ́ torí àwọn ìyá yẹn gbogbo wọn ìyá ni wọ́n jẹ́ fún mi nígbà náà lọ́hùn ìyá yẹn béèrè pé tálẹ́ béèrè o ẹ dákun béèrè Mr. Ògúndé ni o tó máa ń fẹ́ jáde báyìí láti bo torí mo ru bọ́ọ̀sì aṣọ mi mọ̀dẹ̀ fa handbag kékeré kan dání bẹ́ẹ̀ ló ń jáde mú ní bẹ́ẹ̀ ṣe rí mi yìí o láti Abẹ́òkúta mo ti ń bọ̀ ṣùgbọ́n láti Tamale ní Ghana torí mi báyìí tíṣà wa tó pé tíṣà wa náà máa ń pè mí wọ́n mọ̀ pé mò ń tíṣì lọ́hùn gbà tí wọ́n mọ̀ mí tíṣà wa ó ní ọmọ wo ló wà nulẹ̀ torí ní number 3 Noble Street nílé Ògúndé yẹn a máa ń pè bìkan ní boys bungalow ìsàlẹ̀ àwọn ọmọ ọkùnrin ni very big parlour ni tí kálukú máa tẹ ẹ ní tiẹ̀ tó fi ń sùn òkè ẹ̀ ni àwọn ọmọ wọn obìnrin wà ọmọ wo ló wà lébẹ̀ ẹni tó yọjú sí mi jọ́ náà lọ́hùn Báyọ̀ lórúkọ ẹ̀ àbúrò Kúnlé Ògúndé tó ṣe Àlàní danger nínú kíní wo nìyẹn so ó ní gba ẹrù bọ̀dá yín sínú ilé ẹ gbọ́ mi tí Báyọ̀ jáde báyìí ìyá yẹn ní gba ẹrù bọ̀ ìyá yẹn la máa ń pè ní ìyá shop kọ́ ló ń fọ̀rùn kẹ́ òun náà wọ́n ti di ara rẹ̀ ó ní gba ẹrù bọ̀dá yín sínú ilé torí wọ́n mọ̀ mí wọ́n mọ̀ pé onílé ọlọ́nà ni mí ní Ghana wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn ti sọ fún mi pé anytime tí bá nífẹ̀ẹ́ sí kí n máa bọ̀ níjọ́ kejì tí Ògúndé dé wọ́n bá àti bá wọn já ẹrù sílé wọ́n bá pe meeting sí òkè gbogbo àwọn ìyàwó jókòó síbẹ̀ wọ́n fún wọn lábọ̀ ibi tí wọ́n lọ nǹkan kan so ngbò ya ni wọ́n á pè mí mo jókòó sáàrin wọ́n fi àwọn ọ̀rọ̀ wá mi lẹ́nu wò lẹ́yìn ọ̀rẹ́ yìí tó á pa gbogbo èèyàn lẹ́rìí torí pé ńgbà táwọn ọmọ wọn ti ń pe dádì torí Mr. Ògúndé lẹ́yìn pé wọ́n ti ń pe dádì èmi náà ti adapt pe dádì dádì bá ní ṣé wàá kẹ̀dẹ̀ lè jó báyìí because ngbà yẹn tẹ́ bá rí bọ́ọ̀ tó jókòó yìí tẹ́ bá rí ngbà yẹn ẹ ti rí bọ́ọ̀ sí ọmọkùnrin láǹkì bí àṣà àwọn aláṣà ṣé wàá kẹ̀dẹ̀ lè jó báyìí yèyé Ìbísọ̀mí Ògúndé kọ́ ló ń fọ̀run kẹ́ ìyẹn ló ní dádì ṣé bí gbogbo àwọn tó ń jó yìí náà àwa náà la tírèènì wọn ẹ mọ bí tó ti ń bọ̀ ẹ mọ bó ṣe jẹ́ sí wa ọmọ wa lélẹ́yìí bí wọ́n ṣe gbà mí tọwọ́ tẹsẹ̀ nìyẹn Ògúndé ń san sálárì ní o nígbà yìí ẹ̀ Ògúndé àti baba Sàlá nínú onítíátà tó ń san sálárì mo fi gbogbo ẹnu sọ gbogbo àwọn onítíátà yòókù commission àbíkẹ́lẹ́ ti máa ń pè tó bá ṣeré ni wọ́n máa ń fún àwọn wọ́n ń san sálárì ní gate taking ò kàn ẹ́ wọn bá pa mílíọ̀nù ní géètì kò kàn ẹ́ sálárì ẹ̀ so wọ́n ń san sálárì ní so bí mo ṣe di ọmọ inú ilé Ògúndé nìyẹn o. ẹ ṣeun sàn fọwọn ọ̀dọ́ tó ń wò wá torí ibi gbogbo bí tẹ gbé wa lọ lé ní ìtàn ni ó dẹ̀ ṣe pàtàkì ká tún gbà dáadáa kó lè wúlò fọwọn èyí tó bá ń bọ̀ lẹ́yìn bàbá Ògúndé gbogbo wa náà la máa ń gbọ́ la mọ̀ wọn ta ni wọ́n gangan kí ni ipa tí bàbá Ògúndé tí wọ́n kó tí ò lè parẹ́ ó ṣe jẹ́ bí kó dà ń pé orúkọ wọn ló wá tàn jù tàbá ń sọ bàbá Ògúndé nípa à ń sọ ń pa eré ìtàgé nǹkan mo fẹ́ kẹ́ gbọ́ àwọn obìnrin kẹ́ tún bá mi yànnà náà díẹ̀ bó ṣe jẹ́ sà. ẹ ṣeun olóòtú atọ́kùn Ògúndé ni ẹni tó kọ́kọ́ dá tíátà lẹ̀ ní Nàìjíríà àti ní gbogbo West Africa mi mọ àwọn orílẹ̀-èdè yòókù o báwo ni ní ayé ìgbàanì ní church náà ti máa ń ṣe drama níparí ọdún táwọn ọmọ ìjọ àwọn akọrin
wọ́n máa ṣe just a drama bíi 5 minutes àbí 10 minutes ìtànnú Bible. Ògúndé pẹ̀lú àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ ńgbà náà. Bàbá kan wà láyé ìgbà náà tó jẹ́ Island ni bàbá yẹn náà, àwọn náà máa ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ wípé bàbá yẹn dá tíátà lẹ̀. Ó ń ṣe tíátà nínú church, kò ṣe tíátà tó jẹ́ commercial tó Ògúndé dálẹ̀. Onímọ̀lẹ̀ ní orúkọ bàbá yẹn, kọ́ ló ń bá àfọ̀rún kẹ́ wọn. Gbogbo àwọn ọmọ tó ti ara onímọ̀lẹ̀ jáde, kí Ọlọ́run tọ́ gbogbo wọn sọ́nà, kọ́ lọ́run gbàkóso kó gbà fún wọn. Nítorí pé bàbá yẹn náà, bí èmi ṣe gbọ́ ìtàn bàbá yẹn náà, èèyàn ni gbogbo àwọn tí wọ́n sì jẹ́ èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn èèyàn, kọ́ lọ́run nífẹ̀ẹ́ gbogbo wọn, kọ́ lọ́run fọ̀run kẹ́ wọn. So 1944 Ògúndé ti wà níṣẹ́ ọlọ́pàá, ó sì ń ṣe drama yẹn, ó máa ń ṣe bí ẹ̀mí Ọlọ́run ṣe sọ fún ni pé kó kúkú máa fi ṣe kìíní, bó ṣe kó gúrùpù yẹn bó ṣe ń kójọ nìyẹn. Glover Hall, before Glover Hall pàápàá, hall kan wà ní Èbúté Mẹ́ta, Lísàbí hall àbí nǹkan wọ́n máa ń ṣe kìíní bẹ́ẹ̀, but Glover Hall ló ti wá gbẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀ bí wọ́n ṣe dá tíátà lẹ̀ ní 1944. Ògúndé ló dá tíátà tí gbogbo wa fi ń jẹun, tí gbogbo ẹni tó ń ṣe tíátà lónìí, torí tíátà ló bí sinimá. Àwọn kan wà tí wọn ò mọ tíátà, tí wọn ò ṣe stage o, tó yẹ pé fídíò ni wọ́n bá wọlé. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ṣe stage, ẹ rí lára ẹ̀, ó máa yàtọ̀ nínú fíìmù. Ẹ rí pé ó máa gángíá nínú fíìmù. Bàbá, ìgbà yẹn máa ń jó, ẹ máa ń kọrin. Bẹ́ẹ̀ni. Tó rẹ pé ijó lásán gan-an ká tó wá sọ pé orin nǹkan gbà ẹgbẹ́ àwọ̀ ọbẹ̀ yẹn, torí ìta ń gbà lẹ́nu yìí àwọn ìjókòó oríṣiríṣi àti fún àwọn orin yẹn tẹ̀ ni máa ń fẹ́ wò, ewé lẹ rántí ń bẹ̀ kẹ́kọ̀ọ́ fún àwọn olólùfẹ́ yín, torí ibi tẹ́ ti gbé wa lọ lẹ́nu yìí, ẹ ti gbé wa sí many years ago. Anyway, èyí tó wá sí mi lẹ́mìí sí nínú orin, ọ̀gá mi, bàbá mi, olúwa kékeré mi, ó nífẹ̀ẹ́ orin yẹn. Ṣé mọ ẹni tí mo pè bẹ́ẹ̀? Ògúndé ni mo máa ń pè bẹ́ẹ̀. Ọ̀gá mi, bàbá mi, olúwa mi kékeré, nítorí pé ohun tí mò ń jẹ dè ní eléyìí, lẹ́yìn tí mo ti fi ṣe ṣíṣà alẹ́ tí mo ti dọ́dọ̀ ẹ̀, òní ló fi lé mi lọ́wọ́. A ní ìbò là ń lò gba ilé, ìlòkulò là ń lò mí ẹ̀bá òde, báṣọ bá gbó báṣọ bá gbó, aṣọ àbàjẹ́, aṣọ akẹ́ni jílẹ̀ àwọn aṣọ gúnugún wọn pamọ́ ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ lẹ́nu, àwọn akọ gúnugún wọn pamọ́ ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ nẹ́lu. Ó dífá fún kékeje tí ń lọ sóde ìgbéré, ó bù fóṣù gàgàgà tí ń bá wọn lọ sóde ìṣẹ́rimele. Oṣù dúró kó o dúró, oṣù dúró kó o má ṣe dùbúlẹ̀ o, ìdúró gogogo là bóṣù àwo. Àtàtàpúrà ẹnu ẹyẹ ò lè rango, ẹnu ẹyẹ ò lè rankúta. Ó dífá fún kékeje tí ń lọ sóde ìwéré, ó bù fóṣù gàgàgà tí ń bá wọn lọ sóde ìṣẹ́rimele. Gbogbo aráyé o ló ti mọ̀ pé oníjó ní mí, nínú ijó mòrọ́mọge tó wù mí kan o. Bàbá fún wa lọ́mọ rẹ ká fi ṣàyà, bàbá búra póhùn ò ní ìfọmọ òun fóníjó. Àná mi o tí ń bá ṣẹ̀ ọ́ máa bẹ̀ o, àná mi o tí ń bá ṣẹ̀ ọ́ máa bẹ̀ o. Ajá oko ṣẹrẹrẹ, ajá oko ṣẹrẹrẹ, tẹ́ bá fọmọ fóníjó ẹ ó fọmọ jèrè bọ o. Bàbá wá fún wa lọ́mọ rẹ, àná mi o tí ń bá ṣẹ̀ ọ́ máa bẹ̀ o. Kàmú kúrú èyí tó wá sí mi lẹ́mìí sí nìyẹn. Onípọ̀ èyí tẹ fún àyẹn gan ní agbára. Ṣé bàbá ń dọ́gbọ́n bá ṣe ń sọ dọ́gbọ́n toast nìyẹn pé ṣé mọ̀ pé inspiration, ohun táwọn òyìnbó ń pè ní inspiration, ìmísí ni orin tó bá wá fún yàn, ó lè wá wípé lóòótọ́ orí ọmọge kan, nítorí pé lẹ́gbà ayé tí wọ́n gẹ́ bí bàbá fúnra wọn ṣe sọ fún wa yẹn, Dádì Ògúndé, àwọn èèyàn ń fẹ́ rìlíìsì àwọn ọmọ wọn obìnrin fún eré torí wọn olóríranù làwọn ní tíátà kìnìkan, ṣùgbọ́n wọ́n lè Ògúndé
ìgbà tọ́lọ́run ti ṣe tó yẹ pé òun ti ń ṣe rẹ́kọ̀dù so a ní òun gbà wọ́n pé kó máa ta rẹ́kọ̀dù bó ṣe máa mú wọn wọnú dírámà díẹ̀díẹ̀ nìyẹn so ńgbà tó bá di pé wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ tí ọmọ náà ti nífẹ̀ẹ́ sí tó bá lọ approach tó bá lọ bá àwọn òbí ọmọ tí bàbá bá ní ọmọ àwọn irú ohun tó bí irú orin bẹ́ẹ̀ yẹn nìyẹn tẹ́ bá fọmọ fóníjó ẹ ó fọmọ jèrè bọ o bàbá wàá fún wa lọ́mọ rẹ ká fi ṣàyà àná mi o tí n bá ṣẹ̀ ọ́ máa bẹ̀ o. ẹ ṣé bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín ìjọba gbé wa lọ yẹn ọdún tó ti pẹ́ gidigidi gan ni tí bá fi bàbá lẹ̀ ń bẹ̀ yẹn wákàtí méjì àní kúrò ń bẹ̀ yẹn o àdúpẹ́ dọ̀dọ̀ torí nǹkan tó ń dùn mọ́ wọn nù ni bẹ́ẹ̀ni wọ́n mọ rírì nǹkan tí bàbá yẹn ṣe ẹ̀yin náà ẹ̀rí bọ́ ṣe ń mú tó dẹ̀ máa ní ká tún tẹ̀síwájú bàbá nígbà tẹ́dọ̀dọ̀ dáàdi yín yẹn kí mi náà máa gbọ́n dáàdi yẹn torí mọ̀ kẹ́ fẹ́ràn ẹ̀ bá gidi seriously. ṣó níyàn kọ́kọ́ tẹ pàdé bẹ̀ bóyá tó sì wà ń sìn tẹ́fẹ́ sọ ń pa ń gbé nígbà tí mo dẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ Dádì Ògúndé yìí ó mà níyàn kan méjì mẹ́ta kan tí mo pàdé o tàjẹ́ jẹ́ bíi sàwáwò nǹkan kan bóyá ẹni tó sì wà kẹjẹ́ kan torí wọ́n mọ̀ pé ńgbà tẹ́ débẹ̀ àwọn èèyàn wà tẹ́ bá ń bẹ̀ náà ṣó níyàn kọ́kọ́ tẹ́ bá ń bẹ̀ tó sì wà. ṣe rí ohun tí à ń pè ní stage eré orí ìtàgé kí ni ti pè é bí spirit ni iṣẹ́ ni ó sì nílò àmúmọ́ra ó nílò àròjinlẹ̀ kéèyàn tó wọ̀ ó nílò ìfẹ́ àtinúwá kéèyàn tó lè ṣe ẹlòmíín máa wọbẹ̀ iṣẹ́ tíátà tó jẹ́ pé bóyá nǹkan kan àbí kejì tó máa mú kúrò ṣùgbọ́n ẹ wo èèyàn pọ̀ tí mo mọ̀ nígbà tí mo débẹ̀ máa fi ẹnìkan ṣe àpẹẹrẹ tó sì wà tí gbogbo yín mọ̀ àgbà ṣe ń sọ̀rọ̀ gbogbo yín lẹ̀ mọ́ dáadáa ẹ̀gbọ́n ló jẹ́ fún mi ọ̀gá senior ọ̀gá náà ni torí pé ní tiwa o láyé tiwa o gbogbo àwọn tó bá jẹ́ senior wa ọ̀gá la gbàrà wọ̀ wọ́n sí ó sì wà láyé ó wà láàyè lénìí ó sì tún ń ṣiṣẹ́ yìí bó ti jẹ́ pé ó tún mú iṣẹ́ tí gbogbo ọmọ Yorùbá tó yẹ tí àwọn kan ò jẹ́ ká lè ṣe dáadáa mọ́ tí oúnjẹ fi wọ́n nílùú òun ti mú lọ́kùnkúndùn báyìí ó sì ń ṣiṣẹ́ tíátà yìí náà tí n bá dárúkọ wọn ṣé kí dárúkọ wọn tá a mọ̀ o kó wá sọ tá a mọ̀ o kí n kọ́kọ́ dárúkọ stage name wọn ìnagijẹ wọn Páàdì àwọn ló ṣe Páàdì Mukaila nínú orí stage ni o kì í ṣe fíìmù ńgbà náà Alàgbà Ọlátúbọ̀sún Ọdúnwùsì lórúkọ wọn bẹ́ẹ̀ ni àwọn ti kúrò lọ́dọ̀ Ògúndé gẹ́rẹ́ ni èmi dé làwa kan débẹ̀ ṣùgbọ́n àwa close láti ìgbà náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò bàjẹ́ lọ́wọ́ Páàdì ò bàjẹ́ lọ́wọ́ mi a nífẹ̀ẹ́ ara Ọlọ́run ní ká nífẹ̀ẹ́ ara wa so àwọn èèyàn pọ̀ ṣùgbọ́n Páàdì yẹn tí gbogbo yín mọ̀ dáadáa tí mo rántí. ẹ ṣé bàbá ó ṣe pàtàkì náà nígbà táwọn náà dẹ̀ kẹnu bọ̀rọ̀ wọn náà ní báwọn náà ṣe wà yẹn àwọn náà ṣègboro rí o àti gbogbo ojú ẹlẹ́gbàá mọ́ bẹ́ẹ̀ni àwọn ṣègboro àwọn adúgbò Ọlọ́run Olúwa ṣeun ṣe bàbá ìtẹ́ mú wa lọ yẹn mi ìfẹ́ kó di pọ́n ọ̀dọ́ àmà wò pé bàbá ń sọ̀rọ̀ ń pò Ògúndé jù ọ̀pọ̀lọpọ̀ sinimá látìgbà tẹ̀ ń sọ yìí náà kò sẹ́ni tí ò mọ̀ yín náà torí ẹ ti kópa kí wá ní nígbà tó wá di pé orí stage ń lọ tó di pé tó ní sinimá fíìmù nǹkan báwo ló ṣorí lára yín torí ọ̀pọ̀lọpọ̀ yín bàbá wa yìí tẹ́ pé ẹ jẹ́ full stage inú yóò ń dùn sọ́pọ̀lọpọ̀ nǹkan àmọ́ ńgbà tẹ́ o gbé wẹ̀ bọ́ ṣe ń ṣìnà gbọ́dọ̀ báwo ló ṣe rí lára yín torí ẹ ti kópa púpọ̀ nínú àwọn eré tó dẹ̀ jẹ́rẹ́ lálùbáríkà náà wíwá láwo tí olúwa nílẹ̀ nǹkan báwo ló ṣe rí tẹ́sí darapọ̀ mọ́ wọn tì sí náà tó di pé iná wa jẹ́ ògbóná gbòǹgbò. ẹ ṣeun fún ìbéèrè yìí ṣe rí iṣẹ́ eré orí ìtàgé ó ní bá a ṣe máa ń ṣe láyé ìgbà náà tó jẹ́ pé tá a bá fẹ́ ṣeré lórí stage story tá a fẹ́ ṣe igbó lè wà nínú story yẹn pé nínú igbó ọdẹ odò lè wà nínú story yẹn ṣùgbọ́n ẹ lè gbé igbó wá sí orí stage nínú họ́ọ̀lù ẹ lè gbé odò wá sórí stage nínú họ́ọ̀lù
ṣùgbọ́n ó ní bá a ṣe máa ń ṣe ńgbà náà a máa kó korobá tá a máa lè gé igi tá a máa gbé tá a máa kó igi sínú korobá tá a máa bu yẹ̀pẹ̀ sí lórí séètì bá kan sí inú igbó yẹn bó ṣe máa ń wà ńgbà náà. Ó ti yé yín o tí mò ń sọ yìí ti yé yín tá a fẹ́ fi sọ pé inú igbó la wà yìí o nígbà náà. ṣùgbọ́n nígbà tó di wípé sinimá ń dé bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ àwọn American film ti wà àwọn Indian film ti wà tí gbogbo ayé máa ń wò nígbà tó di pé àwa náà ti ń ṣe àwòkọ́ṣe àti àríkọ́ṣe sinimá tá a ti bẹ̀rẹ̀ sí ní ṣe sinimá tó di wípé tá a bá fẹ́ ya sinimá ní etí odò á lọ lo odò gangan tá a bá fẹ́ inú igbó á lọ lo inú igbó ń gbọ́ jẹ́ pé kámẹ́rà ló máa tẹ̀lé wa lọ nǹkan ó di pé ẹ̀yin èèyàn kí n sọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ wa inú yín á máa dùn ni ọ̀pọ̀lọpọ̀ yín ò wá nífẹ̀ẹ́ sí orí ìtàgé mọ́ nítorí pé ẹ̀ ní rí odò ń bẹ̀ ẹ̀ ní rí gbó ń bẹ̀ àbí mo kúrò ní ẹ̀ ní rí ilé alájà mẹ́ta nǹkan bíi tinú fíìmù ohun tó fà á tó fi jẹ́ pé sinimá fi gba gbogbo agbára lọ́wọ́ stage nìyẹn ṣùgbọ́n àwọn tó bá ń ṣe stage yìí sìn owó ló wá ń dányàn o àwọn tó bá fẹ́ ṣe stage yálà kó jẹ́ pé àwọn company kan náà fẹ́ gbówó lẹ̀ tó fẹ́ fi ṣe promo company wọn ó níye owó tó máa gbélé o gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ kí wọ́n kópa ń bẹ̀ ó níye tí wọ́n máa gbà o ṣùgbọ́n lórí stage gúrùpù ẹ lẹ máa ṣe stage kì í ṣe pé ó máa pe gúrùpù kì í ṣe pé gúrùpù Jídé Kòsọ́kọ́ àbí gúrùpù ẹ̀ẹ́dẹ̀kọ́ ló máa pè lórí stage kò rí bẹ́ẹ̀ wọ́n ló máa gúrùpù tiẹ̀ lè máa jọ ṣe stage ṣùgbọ́n sinimá wàá pe Jídé Kòsọ́kọ́ wàá pe Saheed Balogun wàá pe Bello wàá pe gbogbo wọn ipa báyìí lẹni máa kó ohun tí ẹ fẹ́ rí ní orí sinimá òun ni ó wá di pé à ń ṣe é sìn bó tiẹ̀ jẹ́ pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sinimá yìí lórí VHS àwa kan fẹ́ lòdì sí nítorí pé a rí i pé yóò pa orí ìtàgé táwa fi kọ́ṣẹ́ bẹ́ẹ̀ bàbá pàápàá ò fọwọ́ sí bẹ́ẹ̀ ni torí ó sọ bàbá sọ ṣùgbọ́n nígbà tó di pé wọ́n ní ẹ̀yin náà lẹ́sọ̀ o ẹni aṣọ ọ̀gbàlà ń dá fúngbà o ọmọ tí ìgbà tí bí náà ni ìgbà ń wò òun ló jẹ́ kí gbogbo àná kókó darapọ̀ mọ́ wọn. bàbá àwọn sinimá wo lẹ ti ṣe tó jẹ́ tó ní fídíò mọ́fì jẹ́nsì tẹ́ǹlì gbà mo mọ̀ pé iṣẹ́ tẹ́lẹ̀ iṣẹ́ ẹ̀ lè kà tán ná. ó pọ̀ àmọ́ àná nǹkan tí ẹ gbé òyìnbó máa ní ó wà close to your àti irú tí olúwa nílẹ̀ ẹ̀ ń sìn yìí tẹ wà ń bẹ̀ sí yẹn náà káàkiri àgbáńláyé iṣẹ́ gidi iṣẹ́ tó dá tó yìí. bẹ́ẹ̀ni ṣe fẹ́ sọ ń pa ẹ̀ díẹ̀ ṣe rántí iṣẹ́ yẹn dáadáa ṣe rántí. mi ì fi bẹ́ẹ̀ rántí iṣẹ́ yẹn dáadáa ọlọ́pàá ni mo ṣe nú ẹ̀ ṣùgbọ́n àwọn iṣẹ́ tí mo rántí dáadáa máa mú méjì péré. àkọ́kọ́ iṣẹ́ tí èmi àti olóògbé Yomi Ogunmọ́lá tá a pawọ́pọ̀ ṣe nígbà náà ẹja àrọ̀ ẹni tó bá rántí ẹja àrọ̀ bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó sponsor wa tí àwa fi jọ kọ story tá a fi kọ ẹja àrọ̀ àwọn tí wọ́n sì rántí ẹ̀ báyìí nítorí pé iṣẹ́ ni ẹja àrọ̀ iṣẹ́ ni ẹ ṣeun ìlú kan tó ń pè ní Ìṣàṣì lọ́nà Badagry sáì ọ̀nà Badagry ni Ìṣàṣì ni abúlé ibi tá a lọ lò a lọ bẹ̀ a dẹ̀ tún lo Àkúrẹ́ ìlú Àkúrẹ́ torí pé nígbà tí dókítà yẹn tó dókítà Bámbọ̀ tí mo ṣe ń bẹ̀ long story ni ẹ tún fẹ́ rán mi létí nígbà tó di wípé ẹ̀yìn ojú kòkòrò dẹ̀ kọ́ ṣe rí dókítà Bámbọ̀ ó jẹ́ nìkan tó jẹ́ pé òun ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ méjì ni wọ́n máa ń ṣe wọléwọ̀de Dr. Bámbọ̀ dókítà ni tó ní hospital tó gba àwọn èèyàn dókítà sínú hospital ẹ̀ tó yẹ pé òun ló jẹ́ bíi medical director so kì í lọ pati kì í bá wọn ṣe pati tó bá máa ṣe òun àtàwọn ọmọ ẹ̀ ni wọ́n jọ máa jókòó máa ṣe ìyàwó ẹ̀ ṣùgbọ́n ó wá ní contractor kan tó bá ń ṣiṣẹ́ ó ń kọ́ another bigger hospital ẹni tó jẹ́ contractor yẹn role yẹn ni Yomi ṣe nú ẹ̀ tèmi ṣe Bámbọ̀ yìí Dr. Bámbọ̀ yìí o
contractor yẹn ìyẹn tó wá ní ẹnìkan tó jẹ́ supplier tó máa ń supply ṣe rí ilé Dr. Bambo tó bá ti kúrò ní orí títì báyìí tó bá yà sí ọ̀nà ilé ẹ̀ níbi ọ̀ọ́kàn títì yẹn báyìí bí apalọ̀ kan wà ń bẹ̀ kí Dr. Bambo tó yà máa lọ sí ilé tọ̀dọ̀ tiẹ̀ bí apalọ̀ yẹn ni contractor yẹn àti supplier gbogbo wọn tó bá fẹ́ rí doctor nílé tó máa wá ń jókòó tó máa ṣe fàájì tó bá ti ń dé wọn á ṣe wá lọ bá nílé so ó kàn díjọ́ kan ni contractor yẹn dẹ̀ ń sọ fún ìyá oní bí apalọ̀ yẹn ìyá oní pepper soup wípé doctor ti dé ní ìyá oní pepper soup yẹn ní ṣé doctor yẹn àwọn kan jábọ́ ni pé doctor yẹn olówó ńlá ni o doctor hospital ńlá ló ń kọ́ lọ́wọ́ báyìí hospital tó ń lò lọ́wọ́ yẹn àwọn doctors tó ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n lọ bí mẹ́jọ mẹ́wàá èyí tó wá ń kọ́ sí àwọn doctor tí ó mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ àìmọye ni ìyá oní bí apalọ̀ yẹn ní àwọn máa ń rí nǹkan tẹ́ lóòótọ́ àwọn mọ̀ pé ilé ẹ̀ wà bí ó ń gbè kan bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ò mọ̀ pé èèyàn ńlá bẹ́ẹ̀ nítorí bó ṣe máa ń ṣe èèyàn lè mọ̀ pé ó ní kọ́bọ̀ lọ́wọ́ ṣùgbọ́n mọ́tò ẹ̀ àwọn mọ̀ pé mọ́tò ẹ̀ ẹ bá wa invite wọn kọ́ àwọn náà tí wàá bá wa nájú ní ibi tí àkóbá yẹn ti wá nìyẹn o tí àwọn contractor ti jábọ́ sí ní so ńgbà tí contractor dé ọ̀dọ̀ doctor níbi tó ti sọ̀rọ̀ iṣẹ́ tó fẹ́ ṣe tán kankan ohun tó kù tó fẹ́ lò ní hospital kankan ni contractor bá kàn sọ wípé doctor ó yẹ kẹ́yìn náà tiẹ̀ máa jáde kẹ́ máa ṣe fàájì jáde irú bí apalọ̀ tó wà ní kíní bẹ́ẹ̀ àwọn ibi láti wá ti máa ń nọjú tíbi tẹ́ máa ń gba wájú ẹ̀ kọjá máa bọ̀ nílé yín a máa ń nọjú ń bẹ̀ tá a bá fẹ́ rí yín bẹ̀ la wà tẹ́ doctor ní nọjú function àwọn ọmọ òun tó wá ti school dé sí àwọn function òun nìyẹn òun àtìyàwó òun ìyàwó dẹ̀ gbọ́ láti inú kitchen yẹn bá yọjú ìyàwó náà pẹ̀lú inú kan ló fi sọ pé doctor ohun tí contractor sọ yẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tẹ́yìn náà bá nọjú jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ mọ ipò yín nínú nílùú náà kankan bí doctor náà ṣe gbà nìyẹn ṣé mọ̀ pé káwí káfọ̀ contractor ó ti rán aṣọ kan Kampala àwọn àdìrẹ gangan ni o kì í ṣe Kampala kì í ní àdìrẹ ó ti rán bẹ́ẹ̀ dàṣíkí báyìí kéékèèké téèyàn lè wọ̀ sórí trouser òun ràn kan tiẹ̀ ó ràn kan fún doctor náà ó ti kó wá fún doctor ọjọ́ tí wọ́n máa jọ pàdé nínú bí apalọ̀ yẹn ìyá oní bí apalọ̀ ti mọ̀ ìyá oní pepper soup ìyá ti prepare ẹja àárọ̀ tó fi dá táìtù ẹja iṣẹ́ yẹn nìyẹn ẹja àárọ̀ yẹn gígùn ẹ̀ tó yìí ó tóbi àṣírí ìyá yẹn ti sin gbẹrẹ sí torí ó ti gbọ́ àwọn ìyá tí wọ́n dẹ̀ ṣe níwọ̀n yẹn spere ni wọ́n ó ti sin gbẹrẹ sí ẹja ó ti fi nǹkan sí ló ti fi sè é gbé síwájú nígbà tí wọ́n ti ẹ̀tọ́ gbé síwájú dókítọ̀ ọtí wo ni dókítọ̀ mu kò mutí rí kò mutí nǹkan sáfòhùn ní omi wọ́n ṣe gbé omi wá nìyẹn tí dókítọ̀ mú amúga tó fi ń jẹ ẹja àrọ̀ tó ń jẹ nígbò ya ló bá ju amúgalẹ̀ àti ọ̀bẹ ló bá ń ṣan ọwọ́ ló bá ń fi ọwọ́ ń bù jẹ contractor náà àti supplier gbogbo àwọn náà wà tí wọ́n ń jẹ tiwọn o contractor kàn bí ni pé doctor báwo lẹ ṣe enjoy kìnìṣà this woman is fantastic ẹni tó bá wo ẹja àrọ̀ the woman is fantastic ibi tí ọ̀rọ̀ ẹja tẹ̀ ń jẹ là ń béèrè woman is fantastic ibi tí contractor ti wò pé doctor ẹ parí ẹja ká máa lọ ṣùgbọ́n ẹ pa òbóró mọ́ bí doctor ṣe jẹ ẹja àrọ̀ nìyẹn o tó di wípé hospital tí wọ́n ń kọ́ doctor ti instruct contractor pé kó convert ẹ̀ sí 96 bedroom motel fún yóò ní pepper soup long story gbogbo ẹni tó bá wo ẹja àrọ̀. ọkọ ti bá yín bó ṣe ń lọ ṣe tún fẹ́ sọ̀kan ṣe fẹ́ sọ ń pọ̀ Oyènúsì ṣe tún fẹ́ sọ̀kan. ẹ ṣeun Oyènúsì ẹ̀rọ mi létí Oyènúsì ṣe fẹ́ mú yẹn tó rọ̀ wọ̀nyẹn. ṣe rí iṣẹ́ Oyènúsì náà nítorí pé ẹnikẹ́ni tí ó bá kọ́ iṣẹ́ lọ́dọ̀ Ògúndé
ó gbọ́dọ̀ mọ any role bí àṣà àwọn olóyìnbó ló gbọ́dọ̀ ṣe. Òun ló dá fún tẹ bá rí mi tí mo bá ṣe doctor déédéé, tí n bá ṣe adájọ́ déédéé, tẹ bá ní kí n wá ṣe ọlọ́pàá màá mú, tẹ bá ní kí n wá ṣe pastor ẹ rò pé pastor redeem àbí pastor winners ni so gbogbo oró tẹ bá ní kí n wá ṣe ọba bákan náà, tẹ bá ní kí n wá ṣe ẹni tó ń ti ọmọlanke pẹ̀lú ògo Ọlọ́run màá bá yín ṣe ẹ rò pé àwọn kílẹ̀ tí máa ń pe àwọn ṣàlẹ̀ṣàlẹ̀ wọn yẹn ni. So torí pé lọ́dọ̀ Ògúndé àkọ́ṣẹ́ yẹn àmọ́ ni. So nígbà tí ẹja àrọ̀ tí wọ́n pè mí fún iṣẹ́ ẹja àrọ̀ tí à ń báṣẹ́ lọ, ó wá dé àárín kan, I'm sorry mo ní ẹja àrọ̀ Oyènúsì, ó wá dé àárín kan mo rí i pé story yẹn bí wọ́n ṣe kọ́ èmi tún fẹ́ fi ṣe àfikún ẹ̀, mo ṣe ní kọ́ lọ bá mi wá kòbókò àwọn mọ́là ọlọ́wọ́ méje yẹn, pé àwọn kòbókò kan wà tó lọ́wọ́ ṣaraṣara méje kó bá mi wá, wọ́n wá ìyẹn ò sí nínú script wọn tẹ́lẹ̀, mo wá ya àwọn kòbókò yẹn mo wá wé mẹ́ta kan pọ̀, ìyẹn ni mo fi ṣe òǹdè ìgbàdí. Àṣírí ni mò ń tú fún yín yìí o, ẹ má sọ pé ohun táwọn onídàájà jẹ mo fi ṣègbàdí, mo tún mọ ẹyọ kan mo tún ṣe, ìyẹn wà fún ìfúnpá. Mo ní Bible àti Quran, mo ní sí yìí o. Nígbà tí mo introduce ẹ̀ sí director àti producer àti àwọn cameraman ṣe ni wọ́n kọ́kọ́ fi mí rẹ́rìn, wọ́n ní báwo lẹ́yìn mo ṣe fẹ́ ṣe, ẹ ṣábà mi ṣe báyìí, ó yá kámẹ́rà ẹ dúró báyìí, kámẹ́rà ẹ dúró báyìí, ẹ ṣe ká ṣe báyìí. Tí mo dúró sínú chamber yẹn, èyí tẹ́ bá wo Oyènúsì ẹ rí ìmísí tèmi ni mo fi kún iṣẹ́ yẹn tó dẹ̀ jẹ́ kí iṣẹ́ yẹn tún ní kìmí. Mo wọnú chamber báyìí, mo fún ìfúnpá tí mo so lóńdè kí n tó gbé kíní lè lórí, gbé Quran báyìí, gbé Bible báyìí. Nígbà tí agbára Oyènúsì tó lágbára ó pẹ̀lú ohun tí ọwọ́ fi tẹ Oyènúsì. So ní ṣókí. ẹ̀yin aráalé alátìgbé àbáwọ̀ ọbẹ̀ yẹn kẹ́ tún mọ̀ pé ibi tí bàbá fì sí pọ̀ mọ̀ pé èyí tí bàbá sọ ń sìn ògbó yín lẹ lè mọ bó ṣe ní ó tọ́ ni tàbá dẹ̀ fẹ́ tù ọ́ náà tẹ́ sí tù ọ́ bàbá a tún gbọ́dọ̀ yà síbí náà ń pé torí pé irú bàbá dáadáa ní adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ikọ̀ náà wọ́n mọ yín náà wọ́n wà tó ti ń ṣe dáadáa náà tó dẹ̀ ti ń gbórúkọ ìdílé tó ti ń gbéga àwọn míì mọ̀ àwọn míì lè máa mọ̀ ọmọ yín Ṣeun Ọláìyá tó jẹ́ pé tọwọ́ boyin. ṣé ó bá yín dé ọ̀dọ̀ bàbá Ògúndé náà ni àbí bá lè ṣe wá di pé iṣẹ́ yẹn wà dé pé wọn tóun náà wá gbé tó ti ń tàn káàkiri àlẹ́ kílẹ̀ tó sọ sí. Mo ti kúrò lọ́dọ̀ Ògúndé kí n tó fẹ́ ìyá tiwọn, bó ti dẹ̀ jẹ́ pé mo ti ní ẹ má bínú o a ti ṣeré ipá kan rí, obìnrin nìyẹn orí tiẹ̀ kọ́ là ń sọ̀rọ̀ ṣùgbọ́n òun yẹn náà obìnrin yẹn o ó ń ṣe tíátà o lẹ́ni o ó ń ṣe tíátà ó ń ṣe voice over ó ń ṣe kínní. Tẹ bá ń gbọ́ Adéjọkẹ́ Ọláìyá ọmọ ológo, ẹ̀jẹ̀ mi àkọ́kọ́ nìyẹn obìnrin. Ṣùgbọ́n lọ ní nígbà tí mo fẹ́ ìyàwó jẹ́ mọ̀ pé mo yàn nánú ẹ̀ o nígbà tí mo wá fẹ́ ìyàwó ẹni tó máa kọ́kọ́ bí oyún tó máa kọ́kọ́ ní tó jẹ́ ẹ̀jẹ̀ àti orí afẹ́fẹ́ la wà ó ní Olúwaṣeun Ọláìyá tó tẹ orúkọ kìíní ẹ̀ tọwọ́ boyin, òun ni àkọ́bí mi lọ́kùnrin. Òun náà kì í ṣe pé ó bá mi lọ́dọ̀ Ògúndé kò jẹ́ dó òun náà ṣe lọ́gùn nígbà tí a fẹ́ ṣe Ọbáfẹ́mi Awólọ́wọ̀ on stage lẹ́yìn tí a ya àyànmọ́ fíìmù àyànmọ́ tán, fíìmù Ògúndé àyànmọ́ tá a yà tán tí Awólọ́wọ̀ kú tá a wá fẹ́ ṣe story Awólọ́wọ̀ on stage. Ṣeun ló ṣe kékeré Awólọ́wọ̀. Tẹ́ bá kọ́kọ́ fẹ́ rí Awólọ́wọ̀ níbẹ̀ lórí stage yẹn àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ rí Awólọ́wọ̀ Ọbáfẹ́mi tí ìyá rẹ̀ ń bó ṣe ìyá Awólọ́wọ̀ Ṣeun nìyẹn tí ìyá rẹ̀ ń bó pé Ọbáfẹ́mi tóun náà dáhùn lẹ́yìn stage bẹ́ẹ̀ ni pé ń bolo wa tó ní mi níbẹ̀ tó dẹ̀ jáde pé tí ìyá ẹ̀ béèrè pé kí ló ń ṣe tó lòun ṣeré lẹ́yìnkùlé ni tí ẹ̀ ní kó lọ gbé ìkọ́kọrẹ́ ẹ̀ kó jẹ tí ṣe bá máa yí padà lẹ́yìn ní stage báyìí a wá ṣe báyìí. Ìyẹn gan dádì
ọ̀gá mi bàbá mi olúwa kékeré mi ńgbà tó bá ń gbọ́ táwọn èrò kò yé láti wá yọjú lẹ́yìn kọ́tìn báyìí torí ṣeun náà tó ṣe ọ́pá wò yẹn inú dáàdì náà dùn so olóṣè kékeré yẹn lóòótọ́ ńgbà tá a fẹ́ ya fíìmù gan náà ó wà nínú àwọn ọmọ kéékèèké tó náà lọ́ọ̀dì tó ṣe ẹ̀ so kékeré ẹ̀ so. báwo ló ṣe ń dùn ìjọba wọn ṣẹ́ tí ọwọ́ ń ṣe báwo ló ṣe ń dùn mọ́ ẹni. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ọ̀run òun ayé ọlọ́run tó dá mi tó fi ẹsẹ̀ mi tọ̀ ọ̀nà tíátà tó fi ẹsẹ̀ mi mọ ilé Ògúndé àwọn ọmọ méjì ni wọ́n gbára gẹ̀jigẹ̀ nínú iṣẹ́ yìí o last born mi àbígbẹ̀yìn mi náà òun náà act ẹ bá gbọ́ Tèmítọ́pẹ́ Elijah Ọláìyá actor ni òun tiẹ̀ mú stage yẹn lọ́kùnkúndùn wọ́n ṣẹ̀ parí stage kan láìpẹ́ yìí mi rántí title stage yẹn tó ṣe ní auditorium ní Unilag wọ́n tún ṣe ní kinní so ó ti wà lórí ó dàbí pé ó ti wà lórí net àbí kinní ti máa ń pè báyìí Tèmítọ́pẹ́ Elijah Ọláìyá. ló yẹ ká yà síbẹ̀ yẹn náà fún wọn tán bámọ̀ kọ́ mọ̀ pé bí bàbá ti jẹ́ kí bàbá jẹ́ èèyàn ńlá nídìí àwọn ọmọ náà tí wọ́n ti gbé náà tọ́wọ́n náà tí ń gbé kí àdúpẹ́ lọ́lọ́run bàbá. bàbá ṣé ẹ máa ń wò ó ní iṣẹ́ yìí pé owó bẹ̀ kò tó bó ṣe yẹ kó tó ṣe máa ń jókòó ròǹgbà mi torí irú ẹ̀yin bàbá wa lè fara wé yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin ò mú nǹkan le àmọ́ ṣe máa ń jókòó wò pé ọ̀rọ̀ torí irú ẹ̀yin bàbá yìí pẹ̀lú nǹkan tẹ́ ti ṣe àwọn máa ń kó yẹ kówó yẹn kó tún ti pọ̀ ju bá mọ̀ kówó yẹn wà àmọ́ kó tún ti pọ̀ ju bá ṣe tó jẹ́ kan tó máa ń jẹ́ bí nǹkan tẹ́ máa ń rò ń gbà mí àbẹ́ẹ̀kọ́ máa ń wò ó kí tó bó ṣe. bẹ́ẹ̀ ni èmi máa ń rò ṣùgbọ́n ríru ẹ̀ bíntín ni lọ́dọ̀ mi lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ẹlẹ́dàá ọ̀run ayé mi ò wo aago aláago ṣiṣẹ́ rí lọ́nà kejì mi ò sáré ayé mi ò sáré kọjá Ọlọ́run mi mo mọ̀ pé nínú dídùn nínú kíkan Ọlọ́run ń bẹ fún mi torí mi ò ní ilé ibòmíì tí mi ò lẹ́lòmíì tí mò ń pè ju Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run ayé lọ so ṣe rí tí wọ́n bá ròǹgbà mí ìwú lóòótọ́ wípé àwa tá a ti dàgbà báyìí nínú iṣẹ́ yìí báwo ló ṣe ń rí báwo ló ṣe ṣùgbọ́n èmi gba Ọlọ́run gbọ́ débi wípé àsìkò oníkálukú mo gbà pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bẹ́ẹ̀ ni mo mọ̀ pé bá òkú ìṣe òtán o pẹ̀lú ọjọ́ orí mi yìí o torí mi tí ì sọ ọjọ́ orí mi o pẹ̀lú ọjọ́ orí mi yìí o ìbá tó sì kú o Ọlọ́run sì lè ṣínà bó ṣe jẹ́ pé mo sì ń yálé gbé ni mò ń yálé gbé ni títí di wákàtí yìí o mò ń yá kódà ibi tá a wà yìí mo fi Ọlọ́run lóore ọ̀fẹ́ mo fi búra Ọlọ́run tó dá ayé òun ọ̀run orí ilẹ̀ tí máa wọ̀sùn ní ìjẹta ni mo ẹsẹ̀ kó àṣẹ tó ń gba ẹbí báyìí tá àṣẹ tó ń kó débí báyìí àyàgbé náà ni mi nílẹ̀ o mi ralẹ̀ níbi tí màá kọ́lé ṣùgbọ́n mo mọ̀ pé ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú ìgbàgbọ́ mi ni ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú mo mọ̀ pé Ọlọ́run á ṣèyanu látọwọ́ ó máa rán ẹ̀yin èèyàn mi ẹ̀yin olólùfẹ́ mi èmi rèé o ẹ ṣeun ó dàbí pé mo ti dáhùn. ẹ ti dẹ́ẹ̀dẹ̀ ẹ ti gbélé bó ṣe kẹ gbélé bàbá kó tó di pé kẹ tó fago yín síta kí tó ní kí jẹ́ kẹ lọ tó lè ṣe náà wọn kọ́ mí tẹ́ fẹ́ ṣe kí lẹ fẹ́ kọ́ èèyàn máa rántí yín fún torí ẹ ti gbégbé àṣàyè dáadáa gbogbo àná làmọ́ àmọ́ tó bá di pé ẹ wá tún dàgbà jù báyìí lọ tẹ́lẹ̀ bí àgbà ń rè tó bá ń sọ pé Kọ́lá Ọláìyá kí lẹ máa fẹ́ kọ́ máa tó bá ti gbọ́ kọ́ máa rán kọ́ máa gbọ́ kọ́ máa rán tí tó bá ti gbọ́. ohun tí mo fẹ́ káwọn èèyàn máa rántí Kọ́lá Ọláìyá mo fẹ́ kọ́ máa rántí mi fún ó pọ̀ lákọ̀ọ́kọ́ mo fẹ́ káwọn èèyàn máa rántí Kọ́lá Ọláìyá wípé Kọ́lá Ọláìyá jẹ́ ẹni tí ò wo aago aláago ṣiṣẹ́ Kọ́lá Ọláìyá jẹ́ ẹni tí ó jẹ́ wípé I wait on the Lord bí àṣà àwọn oníkìní mo dúró de Ọlọ́run ni mi ò sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò láyé mi ò ń ṣọ̀lẹ mo fẹ́ káwọn èèyàn mọ̀ wípé Kọ́lá Ọláìyá kì í ṣọ̀lẹ kó máa rántí bẹ́ẹ̀ mo fẹ́ káwọn èèyàn máa rántí kó máa rántí wípé Kọ́lá Ọláìyá kì í fi àsìkò iṣẹ́ ṣeré
pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ bá pè mí pé kí n wá sí location kan fún iṣẹ́ kan láago 6 àárọ̀ nídàájí pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àánú Ọlọ́run ni kì í ṣe mímọ̀ ṣe mi o tí aago 6 bá máa lù kí n tó débẹ̀ á ní nǹkan kan tí tó fà torí èmi á ti ro mi ròyẹ̀ fún màá ti ro distance níbi tí mò ń lọ yìí màá ti ro àsìkò múra wọn aago 6 tí ẹ dá fún mi yẹn pé àwọn kan máa dúró dè mí tá a jọ gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ torí iṣẹ́ wa kì í ṣiṣẹ́ tẹ́nìkan máa dá ṣe torí ẹ̀ tí ó bá wá jẹ́ wípé aago 6 bá wá kọjá ìṣẹ́jú 5 kí n tó débẹ̀ ẹ̀yin náà gbogbo èèyàn á jẹ́rìí wípé Kọ́lá Ọláìyá ó ní ohun tó dá dúró torí ẹ̀ wọ́n máa rántí pé yes time keeper time consciousness torí àwa kọ lọ́dọ̀ Ògúndé ni Ògúndé kì í fásitì kò ṣeré ó mú mi rántí kí ní kan ẹ má bínú ẹ̀yin ará lé mo rántí ọjọ́ kan à ń lọ sítọ̀ north ni tabadẹ máa lọ sítọ̀ ọ̀bẹ yẹn aago 5 dájí la máa ń gbéra láti number 3 Noble Street gbogbo àwọn group members everybody á ti dé sí torí a ní studio tàbí máa ń ṣe rìhásà á ti sùn síbẹ̀ àwọn ẹlòmíràn ti máa sùn sínú wọn á ti lóòdù lọ́rì àti bọ́ọ̀sì yẹn àwọn obìnrin á ti lóòdù ẹ̀ lálẹ́ torí pé káago 5 tó lù everybody gbogbo wa gbọ́dọ̀ ti wà nínú mọ́tò aago 5 lù báyìí yèyé kọ́lọ́ ń fọ̀rùn kẹ á ti ní kí mọ́tò move ìkànnù àwọn ìyàwó Ògúndé ó jẹ́ arẹwà ó dẹ̀ jẹ́ pé ó jẹ́ ìkànnù àwọn ààyò Ògúndé ńgbà náà ìyá Adémọ́lá kọ́lọ́ ń bá ń fọ̀rùn kẹ òun ló ṣe ọmọ náà yàjọ́ nínú àyànmọ́ bí gbogbo àwa ti wọnú mọ́tò tí yèyé ló dẹ̀ jókòó sí wájú lọ́rì tiwa tí bọ́ọ̀sì ti múùfù bọ́ọ̀sì ni àwọn obìnrin máa ń wà nú ẹ̀ tó ti múùfù wájú tí mọ́tò tiwa fẹ́ múùfù báyìí ni ìyá Adémọ́lá ṣẹ̀ṣẹ̀ sáré bọ̀ ló ń sáré bọ̀ pé dúdú yèyé ní ó dẹ̀ sọ fún dírẹ́fà pé tó o bá dúró kò dẹ̀ ju kọ́kọ́rọ́ lẹ̀ lọ́dún náà lọ́hùn. discipline ìkóra níjàrún so bá a ṣe lọ nìyẹn ìyá Adémọ́lá padà sínú ilé ló lọ sọ fún dádì mí wàá sọ pé dádì mọ́tò tiẹ̀ ló máa gbé káà tiẹ̀ ló máa wọ̀ dẹ̀ ó dẹ̀ ti níyàwó tó máa tẹ̀lé tó lọ report fún dádì sọ fún yín pé tóun bá ṣáájú ẹ̀ dé Ìlọrin torí Ìlọrin la máa ti bẹ̀rẹ̀ eré tá a bá ti lọ sí north tóun bá ṣáájú ẹ̀ dé Ìlọrin wàhálà ni fún ẹ ṣùgbọ́n Ọlọ́run wá rán ẹnìkan tó jẹ́ bí àbúrò dádì kan tó ń gbé ní Sùúrùlérè nígbà náà lọ́hùn-ún ó ní taxi kan ìyá yẹn ó ní taxi ṣe mọ̀ àwọn fóònù oní yíbiribiri báyìí ni mi mọ̀ bí Adémọ́lá bó ṣàṣe pé ìyá yẹn ní ọwọ́ ọ̀dájì yẹn pé bàbá oṣù ṣàlàyé ni ìyá yẹn wá ní kí taxi kan tètè wá gbé ìyá Adémọ́lá ti fẹsẹ̀ rìn jáde kúrò nínú ilé torí dájú ò fẹ́ rí mọ́ ní discipline ìkóra níjànú ó ti kọjá sí Adégúnwà kọjá sí Hills Avenue ẹni tó bá máa láago méjì ńbẹ ní taxi yẹn ló pàdé ẹ̀ ní wọ́n bá gbé ayé ìgbà yẹn Ìkòròdú ni mọ́tò máa ń gba ti Ògìjò gba Ṣàgámù tẹ́ bá lọ sí Ìbàdàn kò tí ì sí express yẹn o so ṣá ká tó dé a wà níbi orí òkè òríyá yẹn òkè ríyá ní Ìkòròdú yẹn tábàjẹ́ Greek yẹn orí òkè yẹn wọn ò tí ì sọ̀kalẹ̀ ńgbà náà bó ṣe wà yìí so mọ́tò sì ń ṣe hùn lọ so ibẹ̀ ni taxi ti bá wa taxi wa move síwájú lọ́hùn débi so Haruna side yẹn ibẹ̀ ló ti dúró tó dá wa dúró bá wọlé yìí ní orí ẹ̀ yọ ẹ́ náà fi gbé ni taxi fi padà sékòó so ara discipline ńgbà tí èèyàn bá lè ṣerú yẹn fún ààyò ìyàwó ẹ̀ ẹ mọ̀ pé ọmọọṣẹ́ wo ló máa ní tó ń bá wò. fọ́wọ́n ọ̀dọ́ torí àwọn ọ̀dọ́ ọ̀sìn ní bí gbogbo ẹ̀ ṣe rí mọ́ra kò jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ akófẹ́ yé gbogbo àmọ́ à ń sáré àwọn nǹkan tó mìíràn ká tẹ́rí sí à ń tẹ́rí sí mọ́ra àwọn bàbá kí lẹ fẹ́ sọ fáwọn ọ̀dọ́ ìmọ̀ràn lẹ fẹ́ gbà wá àwọn ọ̀dọ́ tó wù yín káàkiri. ẹ̀yin ọ̀dọ́ èmi náà máa ń pera mi lọ́dọ̀ o ẹ má bínú o máa fi ṣẹ̀fẹ̀ màá ní àwa ẹ̀yin ọ̀dọ́ lákọ̀ọ́kọ́ náà ẹ ṣọ́ra fún ẹgbẹ́kẹ́gbẹ́ ẹ ṣọ́ra fún ẹgbẹ́kẹ́gbẹ́ ẹ ṣọ́ra fún ọ̀rẹ́ tẹ́ bá ti rí i pé ìrìn ẹsẹ̀ àbí ìhùwàsí ẹ̀ ó ti ń yàtọ̀ fún ti ọmọlúàbí nítorí pé ọmọlúàbí la mọ ọmọ Odùduwà Yorùbá sí
gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́ ìwàkiwà yẹn foreign borrowed ni àyálò ni ó dẹ̀ ti di nǹkan tó ti wá ń gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ tó ti ń wọnú àwọn ọmọ tí wọ́n bá ní olùbáwí tí wọn ò ní ẹ̀kọ́ ilé tí wọn ò ní olùbáwí. ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣọ́ra fún ẹgbẹ́kẹ́gbẹ́. ẹ̀yin ọ̀dọ́ ẹ má sáré ayé lóòótọ́ nítorí pé àwọn bàbá wọn á ní owó fún kò tó ìwà kò tó ọmọnìyàn. owó máa ń tán ìwà rẹ ló máa kù. owó máa ń tán ìwà ló máa kù. ẹlòmíì ní owó tí àwọn èèyàn ò lè súnmọ́ nítorí ìwà ẹ̀. ẹlòmíì ò lówó ṣùgbọ́n nítorí àwọn èèyàn tó wà lára ní láyìíká ẹ̀ ẹ máa rò pé mílíọ̀nìà ni. tí o bá kóra ẹ níjàánu tó kẹ́gbẹ́kẹ́gbẹ́ tó gba Ọlọ́run gbọ́ tó ń kún fún àdúrà tó sì ṣọ̀lẹ wàá débẹ̀ nítorí pé Ọlọ́run ẹlẹ́dàá tó dá wa ọba tó ń gbọ́ àdúrà ni òun ló mọ̀ wá ó mọ̀ àtúbọ̀tán oníkálukú. ẹ má sáré ayé ẹ má sáré ayé ẹ má sáré ayé ẹ má wo àgọ́ aláàgọ́ ṣiṣẹ́ lágbájá ló ṣe kìíní báyìí olódẹ pọ̀jù nílùú wa yìí báyìí sí o àwọn tó wo àgọ́ aláàgọ́ ṣiṣẹ́ tí wọ́n ti bìkan bẹ́ síbìkan ohun tọwọ́ wọn ò tó wọ́n fi gọ̀gọ́ ń fà á ó léwu ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin Ọlọ́run á máa tọ́ yín sọ́nà o. mo gbàládùra fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń rí mi tẹ̀ ń wò mí báyìí tẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yìí Ọlọ́run Olódùmarè ẹlẹ́dàá ọ̀run àti ayé tó dá ọ̀run tó dá ayé tó dá mi tó dá yín á máa tọ́ yín sọ́nà nítorí pé kí ni òwe tí mo fẹ́ fi gbé bí Ọlọ́run kò bá kọ́ ilé náà olùkọ́ ń kọ́ àwọn tó ń kọ́lé wọn kàn ń ṣe lásán ni. Ọlọ́run á gbàkóso ayé ẹnì kọ̀ọ̀kan yín. bàbá ẹ bá mi pe aago yín sà fún àwọn méjì mẹ́ta tí wọ́n ní ká gba aago yín ká fún gbogbo àgbàlá ẹ bá mi pe nọ́mbà yín sà. aago ìpè mi èyí tó ń tẹ́ ń pè ní mobile 080 36 66 55 70. kí n tún pè lẹ́ẹ̀kan sí 080 36 66 55 70. ẹ bá mi dágbére fún gbogbo àwọn olólùfẹ́ yín látàyè bàbá Ògúndé tá à ń sọ sí dídì ṣe bá mi gbogbo wọn pé ó tún di ọjọ́ mi. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi látàyè orí stéèjì àwọn kan wà tí wọ́n tó máa ń gbé torí pé nínú sinimá tí ló kó fíìmù yìí ti ń jẹ́ Kẹ̀yìn Sókun tí mo ti ṣe Anikura Karim róòlù bàbá onílẹ̀sì yẹn ti ń jẹ́ àwọn kan sì wà tí wọ́n sì máa ń rántí tó máa ń pè ń bẹ̀ ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ èmi Kọ́lá Ọláìyá Ọlọ́run á nífẹ̀ẹ́ yín ní agbára Ọlọ́run Olódùmarè ìfẹ́ tẹ́ ẹ ní sí mi Ọlọ́run á ní ìfẹ́ yín millions of it. ìgbésẹ̀ yín ò ní bí ayé nínú èròǹgbà yín ní rere lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run á máa bá yín múṣẹ ní agbára Ọlọ́run Olódùmarè Ọlọ́run á dá àwọn ọmọ yín gbogbo sí ẹni tó ti bí àtẹni tí ò tí bí gbogbo àwọn ọmọ náà Ọlọ́run á dá wọn sí ẹrù ó fi tọ́jú wọn ẹ jèrè gbogbo àwọn ọmọ yín ní agbára Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run ayé àwọn ọmọ yín náà á jèrè orílẹ̀-èdè yìí wọ́n á jèrè orílẹ̀-èdè àgbáyé bí mo ṣe máa ń gbàládùra k'Ọlọ́run jẹ́ kó rí fèmí náà bẹ́ẹ̀ àwọn ọmọ yín Amẹ́ríkà ni o Canada ni o Europe ni o London wọ́n á máa jèrè gbogbo ẹ̀ wá fún yín bẹ́ẹ̀ ló máa rí inú kan ọkàn kan ni mo fi gbàládùra k'Ọlọ́run mú ṣẹ. ẹ ṣeun sà bàbá wa nìyẹn bàbá Kọ́lá Ọláìyá ẹni bàbá ṣe òyìnbó máa ní wọ́n are very passionate nípa craft wọn ẹni bó ṣe gbogbo ṣe ń wá láti ọkàn wọn gangan àwọn àgbà wà rèé nídìí iṣẹ́ yìí tọ́lọ́wọ̀n nípa wọn báyìí. gbólóhùn kan wà tẹ́ ẹ béèrè o tèmi náà dẹ jẹ́jẹ́ ìbínú ara lé ọmọ èké ni mí o ọmọ kékeré ni ní March 10 torí March 10 ni ọjọ́ tó bí mi bí bàbá mi ṣe jẹ́ sójà ó jẹ́ kí wọ́n ní àkọọ́lẹ̀ ọjọ́ bí mi ni o March 10 tó kọjá yìí ni mo pé 78 péré. 78 àbí 38. No our under 17 our youth our under 17 ta yo man ẹ sì ṣe tí tẹ ṣe 98 nínú àlàáfíà nínú Ọlọ́run agbára Ọlọ́run àṣẹ. ẹ̀dẹ̀ púpọ̀ tí bàbá sọ́ọ̀lẹ̀ náà bàbá ti ní nọ́mbà bàbá nìyẹn ìtẹ́ bá tún lè ṣe fún bàbá náà torí ṣe pàtàkì àwọn àgbà wa lélẹ̀ àwọn tó ti múnú wọn dùn mo dẹ̀ máa ń sọ ajẹ́kàá náà múnú wọn dùn aago wọn nìyẹn ẹ pè wọ́n
kò ń ṣe pé ẹ ní láti pe ìjìrì abẹ́fẹ́ pé nígbà tí ẹ pé bàbá nǹkan tẹ́ bá hùn tó wá lọ́tọ̀ kan láti ṣe fún bàbá ẹ ṣe fún wọn ẹ̀mí ni wọ́n dùn inú wa máa dùn gan. mo dúpẹ́ lọ́wọ́ Gbénga ọmọ nìtajọ́ wà ń bí ní àgbàlagbà bá ń bí àwọn alájọ wà pẹ̀lú bàbá mi pẹ̀lú Sunday Ayọ̀bá àwọn ìyá wa náà wà ń bí náà ìyá wa ti wọlé ń bí àwọn ìyá wa ń bí náà àwọn náà ni wọ́n ní àwọn ìyá tí Ọlọ́run ní kó máa tọ́jú mi kó máa tọ́jú bàbá kémi náà máa tọ́jú wọn bàbá ní agbára Ọlọ́run Olódùmarè gbogbo yín pátápátá tẹ̀ ń wò mí ní agbára Ọlọ́run Olódùmarè ọkọ̀ àgbo ayákúta ṣògbani àṣàwá ni ní agbára Ọlọ́run Olódùmarè fún gbogbo yín ọkọ̀ àgbo ayákúta láṣẹ Olódùmarè. bàbá wa nìyẹn ẹ pè wọ́n o kẹ́mú ni wọ́n dùn kẹjẹ́ kí ni wọ́n dùn dáadáa àti àgbààgbà lélẹ́yìí pẹ̀lú bàbá wa Kọ́lá Ọláìyá àgbà ọmọ dádì ọmọ bàbá Ògúndé. bàbá mi ni o bàbá mi ọ̀gá mi tó bá kéré wákàtí mẹ́rin tílẹ̀ máa fi ṣú nítorí pé ọdún 3 àti oṣù 4 ni mo lò ní nọ́mbà 3 Lókù street kí n tó máa kọ́ kí n tó máa rẹ́ǹtì ilé ọdún 7 mo lò lọ́dọ̀ Ògúndé kí n tó wá lọ sí Center for Cultural Studies mo lọ ṣe ọdún. sẹ mọ rírì ẹ mo mọ rírì Ògúndé o mo mọ o kọlọmọ ìfọ̀rún kẹ. ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ ó dàbọ̀. ire kàǹkà God bless you.